شاء الله ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون. abẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo aláyé ọba tó ṣe pé òdo ẹni tó bá ṣe ti ẹnìkan ni ó kẹ́ tó bá jọ bí alkiyama abẹ́lọ́ nínú títóbi ẹ̀ kó mọ́ṣẹ́ ìkẹ́ ẹnìkọ̀ọ̀kan wa sayaqulu alladhina ashraku law sha'a Allahu ma ashrakna sayaqulu alladhina ashraku law sha'a Allahu ma ashrakna. nínú àwọn ẹwà tó ń bẹ fún alqur'an tó ṣe wípé ẹni tí ò bá nímọ̀ nípa ulumul qur'an ó lè má gbọ́yé ó náà ni wípé ọlọ́run ọba tó dá wa òun ló sọ alqur'an òun ló sọ kalẹ̀ àwọn nǹkan tí èèyàn ó sọ téèyàn ò tí ì sọ ọlọ́run yóò sọ nínú qur'an tó bá sì díjọ́ gbẹ́ndẹ́ alìkìyàmà á rí pé rẹ́gí bọ́lọ̀ ń ṣe ló sọ yẹn náà ló sọ torí pé Ọlọ́run ọba ló tó sọ bẹ́ẹ̀ torí pé Ọlọ́run ọba tó mọ ìbẹ̀rẹ̀ tó mọ àárín tó sì mọ òpin ló fi jẹ́ pé àwọn nǹkan kan ń bẹ nínú Quran kì í ṣe pọ́rọ̀ yẹn ti wáyé ṣùgbọ́n Ọlọ́run ọba yóò sọ bí wọ́n ó ṣe sọ níjọ́ náà tó bá díjọ́ gbẹ́ndẹ́ alìkìyàmà ìyẹn yóò lè jẹ́ kó yé wa torí pé lómi lè máa rò wípé ọ̀dà ẹni Qur'an ọ̀rọ̀ Ọlọ́run tó ń fún wa nírò ni àbí tí wọn ò tí ì sọ gan tó ń sọ pé wọn ò sọ àwọn míì a máa lò yẹn náà fẹ́ máa fi kọwọ́ àbùkù bọ́ Qur'an eléyìí kò rí bẹ́ẹ̀ torí pé Ọlọ́run ọba tó dá wa ó mọ nǹkan tá a ti sọ sẹ́yìn ó mọ ń tà ń sọ lọ́wọ́lọ́wọ́ ó sì mọ ń tà sọ tó bá dọ̀la Ọlọ́run lẹ́tọ̀ọ́ láti lè sọ pé lágbádá yóò sọ báyìí tàmẹ̀dò ó sọ báyìí bọ́lá ń sì sọ pé èyàn ó sọ yẹn rẹ́gí bẹ́ẹ̀ náà lè yóò ṣe sọ eléyìí àmọ̀ṣẹlẹ̀ ń gbà míì sáwa gan àìkàn kíyèsí ni ìgbà míì ń bẹ èyàn lè ṣe nǹkan kan kéèyàn wá máa rántí pé bóyá là ni mo fi lá kò ní dá ọ lójúmọ́ ó sì máa rántí pé ó ti fi nǹkan tó ń ṣe yìí ó ti fi lálàárí ọ̀rọ̀ tó sọ yìí náà bó o ṣe sọ pé o sọ náà nìyẹn àbí kìí ṣẹlẹ̀ èmi ọ̀bá yá máa ń ṣẹlẹ̀ sẹ́lómi ò máa ń ṣẹlẹ̀ sẹ́mi ọ wà á rí pé bó o ṣe sọ̀rọ̀ yẹn náà ó ti rí pé o ti bí ẹni pé o ti sọ̀rọ̀ yẹn rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láàfin lè mọ̀ pé nínú alukur'an ọlọ́run ọba yóò sọ fún wa nǹkan tí ó padà ṣẹlẹ̀ lọ́la intaasi sọ ọlọ́run ọba yóò sọ lọ́lọ́run ọba fi ní sayaqulu alladhina ashraku ọlọ́run ọba ní àwọn tí wọ́n ṣẹbọ pẹ̀lú ọlọ́run tí wọ́n pa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba tó dá wọn tí wọ́n pe òòṣà lágbà tí wọ́n ń jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run tó bá dijọ́ gbẹ̀dẹ̀ alkiyama tí wọ́n bá pàdé ọlọ́run ọba wọn tọ́lọ́run bá gbé wọn dìde in tí wọ́n máa sọ níjọ́ náà wọ́n wà máa sọ wípé àwa náà ṣàdédé ṣẹbọ torí pé law sha'a Allahu ma ashrakna gbogbo ẹ̀ náà lábẹ́ fífẹ́ ọlọ́run ló wà bọ́lọ́run bá fẹ́ ká má ṣẹbọ
ní ṣẹbọ ajẹ́pọ́lọ́hun ọba fẹ́ ká ṣẹbọ láàfi ṣẹbọ kò yẹ kó fìyà jẹ wá wọ́n máa sọ bẹ́ẹ̀ tó bá rí jọ gbẹ́jà al-qiyama àwọn baba ńlá baba wa ta bá wọn lórí ìṣẹbọ àwọn náà bá ti ṣe ṣẹbọ bí kì í bá ṣe pọ́lọ́hun ló fẹ́ fún wọn bẹ́ẹ̀ kí wọ́n ó ṣẹbọ tọ́lọ́wọ́n ọba kúkú fẹ́ kún ó ṣẹbọ yóò tọ́ wọn sọ́nà gbogbo àwọn nǹkan tọ́lọ́run ní kò lẹ́tọ̀ọ́ ká ṣe léèwọ̀ tá a sọ pé ó déèwọ̀ látọwọ́ ara wa àbá ti ṣe sọ pé ó déèwọ̀ ọlọ́run náà mọ̀ sí bọ́lọ́run ọba ọba fẹ́ bẹ́ẹ̀ àbá ti ṣe wí bẹ́ẹ̀. ọlọ́run ọba ní báyìí báwọn náà ṣe sọ yẹn àwọn tó ṣáájú wọn àwọn náà ti sọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ àwọn tó ṣáájú wọn àwọn náà ti sọ bẹ́ẹ̀ táwọn náà sọ pé wu ọlọ́run náà làwọn fi ń ṣẹbọ ìgbà tán tó rí ìyà ọlọ́run dákú wọ́n tọ́ wo ba'sana adab asàlàyé fún alánà anítìlá bàbá sọ pé alìbùsù alfakru òṣì nìyẹn ṣùgbọ́n tí wọ́n bá ní alìbàṣù adab ìyà nìyẹn ọlọ́wọ́n bá ní hátàdákú ba'sana orí ọ̀rọ̀ yẹn ni wọ́n wà tí wọ́n ń rò pa wọ́n lè fi yẹn justify tí wọ́n ń ṣe títí tíyà àwọn ọlọ́run ọba tí wọ́n fi tọ́yàwó ọlọ́run ọba lèyí tí wọ́n ń sọ lẹ́nu pọ́lọ́run ọba ló fẹ́ ẹbọ fáwọn káwọn máa ṣẹbọ ọlọ́run ọba ló fẹ́ ìbọ̀rìṣà fáwọn káwọn máa bọ̀ṣà tí wọ́n wá ń sọ pọ́lọ́run ọba ló fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run rẹ̀ ànábì bí wọ́n léèrè ọlọ́run ọba ní ṣé mọ̀kan ni wọ́n ní débẹ̀ ṣé mọ̀kan ń bẹ al-ilmu una delil wa burhan sáwújáde kan ń bẹ tí wọ́n lè fi gbé ọ̀rọ̀ wọn yẹn lẹ́sẹ̀ pé ọlọ́run ọba ló fẹ́ kẹ́ni tó ṣẹbọ máa ṣẹbọ pọ́lọ́run ọba fẹ́ bẹ́ẹ̀ pọ́lọ́run ọba ó yọ́nú sí káwọn máa ṣẹbọ ọlọ́run ọba rẹ̀ ànábì bí wọ́n léèrè bí mọ̀kan bá wá ń bẹ fún wọn bẹ́ẹ̀rí kan bá ń bẹ báwújáde kan bá ń bẹ fún wọn lórí tí wọ́n ń sọ yẹn fatukhrijuhu lana ẹbí wọn kí wọ́n mú jáde fáwọn ọlọ́run níbi tọ́lọ́run ọba ti sọ pé mo yọ́nú kẹ́ ẹ má ṣẹbọ níbi tọ́lọ́run ti sọ pé òun lòún rán Ṣàngó ń ṣẹ́ níbi tọ́lọ́run ọba ti sọ wípé ifá òun náà ifá nínú kùránì ifá fátíà nífà kùránì aláwọn ọba ní ẹbí wọn léèrè ṣé mọ̀ kan ń bẹ tí wọ́n ní abẹ́rí kan ń bẹ tí wọ́n gbẹ́sẹ̀ lé láti lè máa sọ pé ọlọ́run ọba ló fẹ́ ìṣẹ́bọ ọlọ́run ọba ló fọwọ́ sí bẹ́ẹ̀ fatukhrijuhu ọlọ́run ọba ní wọn wá sí mẹ́rí ọ̀hún jáde fún wa ọlọ́run ní wọn ò rí nǹkan kan tẹ̀lé dọ̀lá wọn ò lè rẹ́rìí kankan mú wa ọlọ́run ọba tún fèsì ọlọ́run ló ní kan mẹ́rin wá ṣùgbọ́n ọlọ́run ti mọ̀ pé wọn ò lè rẹ́rìí mú wa ìgbà ọlọ́run ní wa in lam taf'alu wa lan taf'alu bọ́lọ́run bá béèrè ẹ̀rí èyí ò lè rẹ́rìí mú wa kí ló jẹ́rìí ọlọ́run ọba ní ọlọ́run ọba ní gbogbo ohun tí wọ́n ń tẹ̀lé lérí gbogbo gbàgbọ́ tí wọ́n ní nípa àgbàgbọ́ ìbọ̀ọ̀sà gbogbo ohun tí gbàgbọ́ wọn yẹn dùn ọ́ lé lórí dhon àbámọ̀dání dhonnu dhunun àbámọ̀dá ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ tí ò lẹ́rìí ó ní wọ́n dúró lé lórí ọlọ́wọ́ bá ní gbogbo wọn pátá kò sí tí wọ́n ń ṣe illa takhrusun irọ́ ni wọ́n ń pa gbogbo àwọn tí wọ́n dúró lérí pé ọlọ́run ọba fara mọ́ ìbọ̀rìṣà a ó rí nínú ọ̀rọ̀ ẹlòmíì ó lè ní ìkankan náà ni wípé Ọbàtálá wọ́n ní ọba tààlà náà ní jẹ́ bẹ́ẹ̀ abẹ́ ìgbọ́tọ̀ máa ń sọ bẹ́ẹ̀ abálọ́bàtálá wọ́n ní ọba tààlà
ibẹ̀ náà ti fa Ọbàtálá yọ tí wọ́n bá ní ifá àtúngbọ́tẹ́ nìkan ní Fátíà náà ní ifá nínú Al-Qur'an oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí ó jọra wọn ọlọ́run ọba ní ẹ̀wà bí wọ́n léèrè kí wọ́n mẹ́rin wá bí ọlọ́run bá ti sọ bẹ́ẹ̀ ààrẹ ni tó ti ṣèwádìí ìjìnlẹ̀ lórí àyà tọ́lọ́run bá kí wọ́n lákọ́dùbà athnafi kulli ummatin rasula pé nínú ìran kọ̀ọ̀kan ọlọ́run bá ti ń gbòjìṣẹ́ dìde lóbi sọ pé àwọn Ifá àwọn Ọ̀rúnmìlà àwọn Ṣàngó àwọn Ògún náà rasul ni wọ́n pé tí ẹ bá wá ṣe rasul ẹ tọ́ka sí rasul kan tọ́lọ́ ń gbé dìde nínú ìran Yorùbá nígbàtí Yorùbá ti sí àwọn taariw náà àwọn Ṣàngó náà òjíṣẹ́ Ọlọ́run náà ni wọ́n gbogbo àwọn ọ̀rọ̀ wọn yìí ó ń bẹ lẹ́nu àwọn èèyàn tí wọ́n máa ń sọ bẹ́ẹ̀ Ọlọ́run tó dá wa wá jẹ́ kó yé wa wípé gbogbo ọ̀rọ̀ yẹn ó takotọ Ọlọ́run irọ́ pátápátá ni kò lẹ́rìí lẹ̀ Ọlọ́run ọba ní gbogbo ohun tí wọ́n ń tẹ̀lé yẹn pátá dhon àbámọ̀dá ni ó ṣeéṣe kó rí bẹ́ẹ̀ bọ́yá ó ṣeéṣe kó jẹ́ bẹ́ẹ̀ ó ní wọ́n dúró lé lórí Ọlọ́run ọba ní ẹ̀rí nǹkan kan wí illa takhrusun bí kìí ṣe pé irọ́ pátápátá òun ni wọ́n ń pa áyà yìí àwọn nǹkan tí arígbọ́yé nínú ẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfúnímọ̀ tafsir bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀ ó náà ni àkídà jàbàríyà ìgbàgbọ́ kan ni táwọn ènìyàn kan nígbàgbọ́ wípé béèyàn bá ṣe dáadáa Ọlọ́run ló jẹ́ ń pa tó fi ṣe dáadáa béèyàn bá sì ń ṣaburú náà Ọlọ́run náà ló ní kó máa ṣaburú àwọn Súfí wọn a sábà máa lo àwọn àdìsọ́kàn yìí bàbá rẹ̀ ni tí ń bọ́ ọ̀sà wọn ò ní ibi tọ́lọ́run ti fara hàn náà nìyẹn wọn ni ibi tọ́lọ́run ní ó máa ṣe wọn ni àgbọ́yé la ilaha illallah táwọn gbọ́yé òun náà ni pé la ilaha illahu òun náà lóyún ó ní ó máa ṣe bọ́ yẹn wọ́n máa ń sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀nìkan bá ń bọ odò wọn ò ní ibi tọ́lọ́run ti fara hàn náà nìyẹn wọn lọ́lọ́run náà ló ní ó máa ṣe kò kú lè dá ṣe wa ma tasha'una illa yasha Allah ẹ̀ lè dá nǹkan kan fẹ́ àfikọ́lọ́run ọbọ̀ fẹ́ wọn a wá gbégbàgbọ́ wọn lérí ẹ̀ wọn a ní ajẹ́ wípé ẹni tí ń ṣe tọ́lọ́run ó wù Ọlọ́run náà ní kó ṣe tọ́lọ́run ẹni tí sì ń yapa àṣẹ Ọlọ́run Ọlọ́run náà ló fẹ́ bẹ́ẹ̀ fún kó máa yapa àṣẹ Ọlọ́run bó bá wá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́pẹ́ ẹni tí ń yapa àṣẹ Ọlọ́run Ọlọ́run ò lè fìyà jẹ torí pé Ọlọ́run náà ló ní ó máa ṣe bẹ́ẹ̀ ó ní Ọlọ́run ọba ló ní kó máa ṣe bẹ́ẹ̀ so látara àdí eléyìí ájẹ kó di mímọ̀ ááyà yìí ó jẹ́ ká mọ̀ wípé ẹnikẹ́ni tí ń yapa àṣẹ Ọlọ́run tí ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run tí wọ́n ń sọ pé Ọlọ́run náà ló ní kó wọ́n máa ṣe níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọ̀rọ̀ yẹn kò lẹ́rìí torí pé ááyà yìí jẹ́ kó yé wa wípé àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ ìtọ́lọ́wọ́n bá ń sọ fún wọn كذلك كذب الذين من قبلهم ọlọ́wọ́ bá lọ́rọ̀ tí wọ́n ń sọ yẹn irọ́ ni ìtọ́lọ́wọ́ bá fi tẹ̀lé tí wọ́n sọ nìyẹn ajẹ́kẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá nírú ìgbàgbọ́ yẹn wípé àìkírun ohun Ọlọ́run náà ló jẹ́ wọn ó má kírun àwọn mí ń bẹ ìgbàgbọ́ wọn nìyẹn bọ́lọ̀ ń bá fẹ́ kún ó kírun yóò ṣe rọrùn ẹ kò lè bọ́lọ̀ bá fẹ́ kọ́ ọwọ́ náà ọwọ́ náà o ṣe gbá dórí èyí tí àwọn àfáà onímọ̀ tawhid tí wọ́n ṣe lálàyé fún wa pàápàá jùlọ àkídàtù ahli sunna wal jamaa wọ́n ní àkídàtuna bayna al-qadar wal jabri at-tawassatna baynahuma àkídà wa ìgbàgbọ́ wa alùsùnà wàlìjàmáà láàrin kọ̀dàríyà àti jàbàríyà àárín rẹ̀ ládúró sí a nígbàgbọ́ wípé Ọlọ́run in tó bá fẹ́ ká ṣe
náà láṣẹ àkọọ́lẹ̀ ti ṣáájú wípé ẹni báyìí ọmọ náà ni ẹni báyìí ọmọ àlùjánnà lóòótọ́ ni ṣùgbọ́n bọ́lá wọn bá ṣe kọ àkọọ́lẹ̀ yẹn ọlọ́run ọba tún wá fi àǹfààní lẹ̀ fún wa ẹni tọ́rọ rẹ̀ ọkàgùn síná náà ọlọ́run fún láǹfààní láti ṣẹ̀ṣà iṣẹ́ ẹ̀nà rí iṣẹ́ àlùjánnà rí èyí tó bá wá sàlẹ́sà nínú méjèèjì wọ́n ó sì sọ fún ọ pé iṣẹ́ yìí yóò gbé yẹn wọná o ọgbọ́ àlàyé yẹn ó sì yan iṣẹ́ ẹ̀nà ọ̀yàn láyò iṣẹ́ yìí yóò gbé yẹn wọ àlùjánnà ọgbọ́ ó sì yan láyò ọlọ́run ó fún wa ní hurriyatul ikhtiyar lápèjúwe ọkọ̀ bírèkì ẹ̀ já wọ́n ń sáré bọ̀ ẹnìkan wá dúró ọ wá ní ọlọ́run ló jẹ òun nípa òun ó sá síwájú ọkọ̀ yẹn sẹ́nìkan lè sọ pé ọlọ́run ló káràrá pé kóun lọ dún wájú ẹ̀ ọlọ́run fún ọ ní orí làákàyè láti lè mọ̀ pé bọ́kọ̀ yìí bá kọlù yàn wàhálà ni ọ wá sá fún kí ló dé ńgbà ọlọ́run sọ pé bẹ́ẹ̀ yẹn bá ṣe lè yóò wọná bá ṣe lè yóò wà lè jẹ́ ó ṣe jẹ́ pé ti náà yẹn lọ yàn láàyò ìdí nìyẹn tó fi jẹ́ wípé ẹni tí ń ṣẹbọ òun náà mọ òdodo ṣùgbọ́n yóò máa ṣẹbọ látara pé bọ́yá ó ti pẹ́ nídìí ẹbọ yẹn àbí nítorí àwọn àǹfààní kan tó ń rí mbẹ̀ làwọn àfáàfi wá pín sọ́nà méjì ìrọ́dátù kọ̀dàríyà ó ń bẹ ìrọ́dátù ṣẹ̀rẹ̀íyà ó ń bẹ gbogbo tí ń ṣẹlẹ̀ pátá ọlọ́nímọ̀ ń pa rẹ̀ ọlọ́run wá gbófin kalẹ̀ ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí oníkàlùkù wà máa ṣẹ̀ṣẹ̀ yìí tó bá ti fẹ́ máa ṣe kó lè lọ forí sọ́ńtà torí ẹ̀dá kó wá ṣùgbọ́n àwọn ọba ò ní gbà kọ́mọnìyàn kan wá fi yẹn ṣẹ̀rí níwájú ọlọ́run pèrè ọlọ́run ìwọ náà ló ní kó wọn ó máa mutí ọlọ́run ó ní ṣebí mo sọ innamal khamru wal maisir mo ti sọ pé haram ni lóòótọ́ èmi ni mo dákọ́ tí ó wà ṣùgbọ́n bó ṣe wà yẹn mo ti sọ pé kẹ́ ẹ mọ́ mú mọ́ wàá fi yẹn ṣà ẹ̀rí pé tọ́lọ́wọ́n bọ̀ bá fẹ́ kẹ́ ẹ mọ tí ọtí ṣe wà ìyẹn kò sí fún ọ mọ́ mu tí lọ́lọ́wọ́n bá sọ fún ọ torí pọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan mi bẹ tí ò da tí yóò sì máa wà ẹ jẹ́ ká wà àpèjúwe tó súnmọ́ jàmáà ká máa ṣàdúrà fún yẹn pé ọlọ́run má yọ ọ̀rọ̀ ilé ìwòsàn lọ́rọ̀ rẹ ṣéyàn sàmì ọlọ́run gbogbo ìgbà in tó fi máa lọ ilé ìwòsàn lójoojúmọ́ kọ́lọ̀ ó pè ní tiẹ̀ ṣéyàn sàmì a jẹ́ wípé nínú nǹkan tí èyàn fẹ́ òun náà ní kíni gbogbo èèyàn ló sì bí ma ọfẹ́ kọmọ wọ́n jẹ́ dókítọ̀ tí ó bá wá sẹ́ni tí ó máa síìkì ṣé dókítọ̀ ó ríṣẹ́ ṣe ilé ìwòsàn gbogbo aná láti mọ ọyẹ kíjọba ọkọ̀ hospital àbá ní ma sọ bẹ́ẹ̀ ṣé hospital wọ́n sì bẹ̀ lọ́wọ́ fún ọ pé ọlọ́run má yọ hospital kó nú ọ̀rọ̀ rẹ̀ ara o a sì ní kíjọba ọkọ̀ hospital ẹ̀wọ̀n ọlọ́mọ sí wá lẹ́wọ̀n ìjọba sì ń kọ́ ẹ̀wọ̀n àwọn wọ́dà wọ́n sì ń gbà wọ́n ṣiṣẹ́ tán gbowó sùn ìyẹn àpéjúwe tó súnmọ́ táàfin lè mọ̀ wípé pé ọlọ́run ọba dá ọtí ó sì ní ká má mú pọ́n wá da yẹn ìyẹn ò túmọ̀ sí pé kọ́ lọ má mú ọgbà ẹ̀wọ̀n ìjọba kọ́ ọgbà ẹ̀wọ̀n wọ́n sì máa sọ fún wa ká má ṣèṣe táàfin lọ ẹ̀wọ̀n wọ́n máa sọ fún wa ká má hùwà táàfin lọ sẹ́wọ̀n kẹ́nìkan wá níbi ẹ̀tẹ̀lẹ̀ sọ pé ká má hùwà kí lẹ́ẹ̀kọ́ fún ẹ̀wọ̀n ni hùwà hùn tó bá wà hù tó bá fẹ́ mú ọlẹ́ ẹ̀wọ̀n ẹ̀yìn kílódé yìí náà wá kọ́gbẹ́ ẹ̀wọ̀n sáwọ̀ ọbẹ̀ náà torí irú yìí náà ni àfikọ́ walillahil mathalul a'la ọlọ́run ọba òun ló dá iná kò torí nǹkan kan dá torí àwọn tí ó kó síbẹ̀ náà ni ọlọ́run ló dá àlùjánnà kò torí nǹkan kan dá torí àwọn tí ó dá kó síbẹ̀ ìyẹn ni iradatul qadariyya ilmullahi al-azali ònìyẹn ṣùgbọ́n yẹn kì í ṣe ti ṣẹ̀ríyà ti ṣẹ̀ríyà ni wípé tẹ́ ẹ bá ṣe báyìí ẹ wọ̀ náà ẹ má ṣe bẹ́ẹ̀ bá ṣe báyìí ẹ wà àlùjánnà ẹ mójútó ìyẹn ni ṣẹ̀ríyà ṣùgbọ́n kó o ṣe dáná ó ṣe dá àlùjánnà ìyẹn ti wà nínú ètò rẹ̀ kò wá fẹ́
kéèyàn ó fi yẹn establish argument àbí àwíjàre níwájú ọlọ́run pé èé ṣe tó wọn náà fi dáná, èé ṣe tó fi dálì Jánnà. Gẹ́gẹ́ bó ṣe wípé ẹni tí ó hùwà kan fi sẹ́wọ̀n tán bá wá mú dé kóòtù tí wọ́n ní ó ṣe báyìí ó ṣe báyìí, adájọ́ wá adájọ́ pé ó lò ẹ̀wọ̀n ó lò oṣù 6 lẹ́wọ̀n, ó wá ń bẹ adájọ́ pé kí ló dé tíjọba náà fi dẹ́wọ̀n, kí ló dé tí ìbáyìí kan wọ́n dẹ́wọ̀n àbámọ́ wùwẹ́ ẹlẹ́wọ̀n tó bá dénú ẹ̀wọ̀n ọmọ yẹn. Pé ọlọ́run ọba ọ̀dà ó nímọ̀ nípa apáwọn èèyàn kan ṣẹbọ, ìyẹn ò túmọ̀ sí pé yọ́nú ṣe. wala yarda li ibadil kufur, ọlọ́run ọba ó mọ̀ pé kúfúrú ó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ọlọ́run ò yọ́nú sí, kò fẹ́ràn rẹ̀, kò fẹ́ fún wa. habbaba ilaykumul iman wa zayyanahu fi qulubikum wa karraha ilaykumul kufra wal fusuqa wal isyan ulaika humur rashidun. ọlọ́run ọba ní iman kéèyàn ó gbọ́lọ́ngbọ́, òun fẹ́ fún wa, òun fẹ́ fẹ́mi wa ká ní imani, ọlọ́run nífẹ̀ẹ́ síbẹ̀. ọlọ́run fẹ́ kí imani kó rí bi dúró nínú ẹ̀mí wa, bẹ́yàn bá ní imani ọlọ́run máa nífẹ̀ẹ́. ọlọ́run ọba tó dá wa ó sọ̀sọ́ sí imani, in tí imani ó fi máa rí bi jókòó nínú ẹ̀mí wa tá a fi nífẹ̀ẹ́ imani, ọlọ́run kò sára imani. ọ̀nà wo lọ́lọ́run fi zayana imani, ó náà ní pọ́lọ́ ń jẹ́ kó yíwa pé gbogbo tọ́hát ara imani ni. bẹ́yàn bá ṣe báyìí láàdá tó gbà ní ọ́sà ìyánà rẹ̀ pẹ̀lú láàdá kó bá lè máa wù wá ṣe, kíṣẹ́ rẹ̀ lè máa wù wá ṣe. bẹ́ẹ̀ bá ṣe báyìí ẹ gbà láàdá báyìí, bẹ́ẹ̀ bá ṣe báyìí láàdá báyìí lẹ́gbà, ọ́sà ìyánà rẹ̀ kó wá lè máa wù wá. torí pé tá a bá sọ̀sọ́ sí nǹkan ó náà ní kó lè máa wù yẹn ní. ọlọ́run sọ̀sọ́ sára imani ló fi jẹ́ pé tí ń jẹ́ imani ó náà ní tọ́hát, ṣíṣe tọ́lọ́run ní jẹ́ imani, kìí sọ̀rọ̀ ẹnu. al-imanu laysa bitamanni, kìí kàn ṣe pé ká sọ lásán pé imani là, ọ̀rọ̀ ẹnu ìṣe àtàdé ọkàn ló ń jẹ́ imani. wa zayyanahu fi qulubikum, ọlọ́run sọ̀sọ́ sí ìmánì lára kí ìmánì lè máa wùwá, kí iṣẹ́ tí ìmánì wọ́n fi máa lékún kó lè máa wùwá ṣe. ọwọ́ akó láàdá ó kó sí díẹ̀, bọ́ọ̀bá yẹn náfìlà láàdá báyìí lọ́gbà, bọ́ọ̀bá wá mọ́sálásí láàdá báyìí lọ́gbà, bọ́ọ̀bá ṣe dáadáa sáwọn òbí rẹ láàdá báyìí lọ́gbà. gbogbo àwọn nǹkan yẹn náà ní jẹ́ ìmánì, ó wá ṣe lọ́sọ̀ọ́. wa karraha ilaykumul kufra wal fusuqa wal isyan, ọlọ́run ọba ó jẹ́ kí ká yapa àṣẹ ọlọ́run, ká lòdì sí tọlọ́run, ká kọ òfin ọlọ́run ọba gbogbo ohun tí òfin ní wù yín lọ́lọ́run ọba kó sí la. bọ́ bá ṣe báyìí ọlọ́run ọjọ́ níyà, bọ́ bá ṣe báyìí ọlọ́run bínú sí ọ, bọ́ bá ṣe báyìí gbogbo àwọn nǹkan náà kì í jẹ́ wúyàn. bó tilẹ̀ jẹ́ pé kò sí bá a ṣe fẹ́ ṣe nǹkan yóò máa ṣẹlẹ̀, ṣùgbọ́n ọlọ́run bá mọ̀ pé yóò máa ṣẹlẹ̀, ṣùgbọ́n wá lé wa kúrò ń díẹ̀ pẹ̀lú kókó àwọn ìjìyà tí ìmí ń bẹ yóò ní ẹ̀ṣẹ̀ báyìí, ìmí ń bẹ ìjìyà ojúkorojú ẹ̀gẹ́ lọ́wọ́. ẹni tó bá ṣe zìnà tó ti níyàwó lé ẹlẹ́ lókúta tí ó fi kú. jàmá téèyàn bá ṣe tẹ̀síwìr nínú ọpọlọ kán sì máa lẹ ọmọ yàn lókúta títí tí ó fi kú. kò sí ní ta fẹ́ mú jáde ń bẹ̀ ni pé ká lè sá fún nǹkan yẹn. níjọ́ ọba rẹ̀ nìkan tí wọ́n lẹ̀ lókúta tó fi kú, ẹ dákun kí ló ṣe náà, ọmọ ṣe sìnà ni pé ó ṣe kí ni sìnà ọ̀sán bẹ̀. abẹ́ni tí wọ́n ní ọya ẹ̀fún blálà 100 pé kí ló ṣe ó ṣe sìnà ni. ìdí nìyẹn tó fi jẹ́ pé ìjìyà ẹ̀ṣẹ̀ a máa ṣe dé nínú ṣẹ̀ríà nǹkan méjì nínú àwọn kàṣọ isu al-uquba nínú mọ al-hudud lábẹ́ ṣẹ̀ríà. ìjìyà máa ń ní nǹkan méjì. ìjìyà yóò ṣe déédéé ẹ̀ṣẹ̀,
ẹlẹ́ẹ̀kejì ìjìyà yẹn ó gbúdọ̀ tó ní tó lè pìyàn lọ́wọ́ ìmọ̀ṣe nǹkan yẹn mọ́ àbí kẹlòmí ò sá fún nǹkan náà lóbi jẹ́ pé àfáwà ṣe islamu ní tẹ́mí rahimahullah ìgbà tán ń sọ̀rọ̀ nípa hudud wọ́n sọ̀rọ̀ nípa ìjìyà tí ń bẹ tí islam bá ní ẹ̀fìyà jẹ ní kábàá lórí ẹ̀nà lẹ́gba ẹgbẹ́ lọ́wọ́ wọ́n ní gbogbo ẹ̀ tá bá wo lọ bọ̀ á rí pé lè islah ó fi tún yàn ṣe ni ó fi tún ẹnìyẹn ṣe ni ó tún fi tún àwùjọ ṣe ni lóbi jẹ́ wípé ẹni tó ṣe zina àfáwà Sheikh Ibn Uthaymin ó ní wọ́n ní kí wọ́n nà lẹ́gba nítorí wípé bábá nàyàn lẹ́gba ẹgbà máa tọ gbogbo ara ni bàbá fún ọ lẹ́gba nídìí ó fi ilé ẹ̀ lórí abẹ́ẹ̀kọ́ wọ́n bá náà ya tẹ́wọ́ bàbá fún ọ lẹ́gba lọ́wọ́ ó fi ilé ẹ̀ ń gbáyà abẹ́ẹ̀kọ́ lórí pé wọ́n nà ẹlòmíì lẹ́gba yóò sì súfè iṣẹ́ ìnú náà ti nà ní ìbọ́wọ́ ni wọ́n ti nà yóò tọ gbogbo ara gẹ́gẹ́ bí zìnà náà ṣe tọ́ra nígbà tó ń ṣe àbí ọ̀tọ́ra àfá Ibn Uthaymin wọ́n ní ó tọ́ bá kọ rẹ̀ bó ṣe tọ́ra náà kẹgbà náà kọ́ tọ́ ara náà kó ṣe déédéé bákan náà èyí tí wọ́n ní kí wọ́n lẹ̀ lóko ṣe àmọ́ pé kìí ṣe ibìkan lóko ọ̀bà gbogbo tó bá ti bá náà ni torí wípé gbogbo ara náà ni zina tó ṣeun ẹ wàá rí wípé ibi tán bá ti lo nǹkan yẹn ẹnìkan tó bá ríru nǹkan bẹ́ẹ̀ kò ní dẹ́rù ẹ̀wò ló fi jẹ́ pé tá a bá wo ṣẹ̀rí àtọ́ lọ bí ṣe máa rí nìyẹn kó sì tó di wípé a fìyà jẹ èèyàn a ti rí ẹ̀rí tó dájú kan tó fìyà jẹ ẹni tó bá wá fìyà jẹ nínú ṣẹ̀rí à ẹnìkan nínú ìran rẹ̀ onídẹ́rù ṣe sí ẹ̀wò mọ́ àbí ẹnikẹ́ni tó bá sojú ẹ̀ nígbà tó bá jẹ ìyà nínú òfin ṣẹ̀rí à eléyìí jẹ́ kó yé wa wípé bẹ́ẹ̀ sì ni ẹni tí ìyà bá tọ́ sí náà ni ẹni tó ṣẹ̀ ìyà yẹn orí rẹ̀ nìkan ní ìmọ̀ kò ní dọ́dọ̀ ẹlòmíì ló fi jẹ́ pé nílẹ̀ Islam bí wọ́n bá ti ọkọ mọ́lé bó bá ṣẹ̀ bó bá ti mọ́lé àwọn ìyàwó lọ máa gbowó lọ́dọ̀ ìjọba owó oúnjẹ wọn owó tó fi máa gbọ́ bùkátà nítorí wípé bọ́n ṣe tì mọ́lé yẹn òun ní sáré kiri tọ́mọ ọjẹ́ tíyàwó ọjẹ́ bàbá ti wá tì mọ́lé bá àbá rẹ̀ ní tí ó kéta fáwọn ìyàwó àwọn ìyàwó náà ti jẹ nínú ìyà ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ló fi jẹ́ pé ilẹ̀ ṣẹ̀ríà ó ti wá nígbìmọ̀ kan tó ṣe wípé wọ́n máa lọ ọbẹ̀ níjọ́ wọ́n bá ti ti ọkọ ẹ̀ mọ́lé wọ́n ó ti kọ orúkọ rẹ̀ lẹ̀ ìyàwó wo ló ní ọmọ mélòó ló bí èló ní ọmọ ná lóṣù yóò lọ ọmọ gbà níbẹ̀ títí bọ́sọdún kan lọkọ rẹ̀ ó lò lẹ́wọ̀n yóò gbà owó yẹn lọ́dún kan ṣe àkọjá pé Nàìjíríà ní ẹlòmíràn ọkọ̀ sálù ẹ̀wọ̀n torí wíwà ń lè rẹ̀ gan kò mú nǹkan kan wá kọ́ wà lẹ́wọ̀n gan ó pé ju kí ni Islam fẹ́ fààyàn ń bẹ̀ kí ṣe pé Islam mú só yàdìrì tó bẹ̀ ṣùgbọ́n Islam ó sáfẹ́ kí ẹni tí ó ṣẹ̀ kí àyẹn má kàn ló fi jẹ́ wípé Ọlọ́run ọba tó láàrẹ̀ ga ó gbófin kalẹ̀ ó fìyà tí àwọn yẹn ní ṣẹ̀ríyà ṣùgbọ́n kọ̀dáríyà Ọlọ́run ti mọ̀ pé àwọn nǹkan kó máa ṣẹlẹ̀ kò lè má ṣẹlẹ̀ ṣùgbọ́n yóò máa kìlọ̀ ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí lójó jẹ́ pé nínú àlámọ̀rí ilé ayé náà àwọn nǹkan táyé fẹ́ á ti ní provision fún bó lè ṣẹlẹ̀ ta ló fẹ́ kílé òun ó jóná kò sí wọ́n ní ṣùgbọ́n ẹ lọ ní kíní panápaná ẹ fi sílẹ̀ torí pé ó súnmọ́ kó ṣẹlẹ̀ abẹ́ẹ̀kọ́ nínú ọkọ̀ náà ẹ lọ ní nǹkan báyìí ń bẹ̀ torí pé ó súnmọ́ kó ṣẹlẹ̀ so tó bá wá rí bẹ́ẹ̀ Ọlọ́run ọba tó láàrẹ̀ gáǹgbò ti dáná tó ti dálè jẹ́ ó ti mọ̀ kò sí bá a ti fẹ́ ṣe faminkum kafirun wa minkum mu'min ó ti mọ̀ pé ààrẹ ni tí ó lòdì sí tọ́lọ́ nínú yín ó sì ti mọ̀ pé ààrẹ ni tí ó gba tọ́lọ́run ọba nínú yín ṣùgbọ́n Ọlọ́run ọba wá fẹ́ kéèyàn ó lo ìrádàtù kọ̀dàríyà láti lè fi bọ́lọ́run ọba ṣe fáńfà Ọlọ́run ò ní rárá mo ti rán àwọn òjíṣẹ́ sí ọ pé n tó tọ́ n tí ò tọ́ rẹ̀ mo ti fi ìwé ránṣẹ́ sí ọ pé n tó tọ́ n tí ò tọ́ rẹ̀ Ọlọ́run yóò fi yẹn da gbogbo àwíjàre kèfèrí yóò fi dànù torí pé àwọn kèfèrí ó padà fẹ́ mọ́ lọ́pọ̀ Ọlọ́run ìwọ lọ́ba alágbára bọ́ọ̀ bá fẹ́ ká ṣẹbọ àníṣẹbọ ṣíṣẹbọ wa kò sẹ́yìn rẹ̀ onímọ̀ nǹkan Ọlọ́run ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo ti sọ pé kẹ́ má ṣe
ọlọ́run bó fi yẹn jàre wọn ọlọ́run wà mọ́ bí wọ́n lè rí pé ó dá pé mi mo ní ẹsẹ̀ bọ́ yẹn ìbò mo ti sọ lóòótọ́ pé ìrádá tó kọ̀dàríyà ò lè rẹ́rí kankan mú wá fún ṣùgbọ́n ṣẹ̀ríyà ló lẹ́rìí pé ọlọ́run ní a máa ṣẹbọ ó ní a máa jalè ó ní a máa mutí ṣùgbọ́n lómi ó ti wà nú kádàrá pé ó mutí kọ́ wá mẹ́rin wá pé ẹ̀rí mi ní kádàrá sẹ́yìn ò lè rí ṣe orí kádàrá hùn tó fi ń ṣẹ̀rí. pẹ̀lú bọ́rọ̀ yẹn ṣe wá rí lọ́lọ́wọ́n bá fi wá fún wọn lẹ́sìn padà pé ní tẹ́ fẹ́ fi ṣẹ̀rí yẹn kì í ṣẹ̀rí níwájú Ọlọ́run sayaqulu alladhina ashraku law sha'a Allahu ma ashrakna wala aba'una. wọ́n máa sọ sayaqulun ay ikhbar bima sawfa yaqulun ìfún wa nírò nípa nǹkan tí wọ́n padà sọ níjọ́ náà wọ́n máa sọ wípé àwọn waladina ashraku àwọn tí wọ́n ṣẹbọ pẹ̀lú Ọlọ́run gbà tí wọ́n bá ríyà wọ́n máa sọ níjọ́ náà wípé law sha'a Allahu ma ashrakna bọ́lọ̀wọ̀n ọba tó dá wa tó bá fẹ́ ni ìbámọ́jẹ́ káwa náà ṣẹbọ ajẹ́pẹ́ bọ́ta ṣe Ọlọ́run ọba fẹ́ fún wa náà la fi ṣẹbọ kọ̀ wá yẹ kó fi àjẹ́ wa bákan náà tó fi dórí àwọn baba ńlá baba wa Ọlọ́run ọba fẹ́ kí wọ́n ṣẹbọ náà ni wọ́n fi ṣẹbọ gbogbo àwọn tọ́lọ́run ò ṣe léèwọ̀ tá a ṣe léèwọ̀ wọn àbájí ṣe nǹkan kan léèwọ̀ tọ́lọ́run ọba mọ̀ sí Ọlọ́run ní báyìí ni àwọn tó ṣáájú wọn náà wọ́n kàdábà wọ́n pè nírọ́ kìí ṣe pé wọ́n parọ́ kàdábà tí ò bá ti ní ṣádà wọ́n parọ́ nìyẹn tó bá ti lọ ní ṣádà kàdábà wọ́n pè iṣẹ́ nírọ́ tó bá ṣe wípé ágúmẹ̀ntì wọn yẹn wọlé Ọlọ́run ọba ò ní sọ pé wọ́n pè nírọ́ ajẹ́pọ̀rọ̀ tí wọ́n ń sọ irọ́ ni níwájú Ọlọ́run Ọlọ́run ọba ní báwọn tó ṣáájú wọ́n ṣe sọ náà nìyẹn orí ìyẹn ni wọ́n dúó lé lérí tí ìyà fi he wọ́n tí wọ́n fi tọ́ ìyà Ọlọ́run ọba wò Ọlọ́run ọba ní ẹ̀wà bí wọ́n léèrè èyí tí wọ́n ń sọ yẹn kí lè rí wọn lérí ẹ̀ ṣé ìmọ̀ kan ń bẹ fún wọn delil wa burhan ṣé ìmọ̀ kan ń bẹ fún wọn níbi tí wọ́n lè tọ́ka sí pé ọtí táwọn mú Ọlọ́run náà lórí káwọn máa mú olè tó ń jà Ọlọ́run lórí kò máa jalè jìbìtì tó ń lù Ọlọ́run lórí ọmọ lù jìbìtì Ọlọ́run ọba ní ẹbí wọn lé bẹ́ẹ̀ sì ni kádàrù náà wà ṣùgbọ́n ò lè fi kádàrù establish point kankan níwájú Ọlọ́run tó gbé ń tó mọ́ ní Ọlọ́run sọ pé ya mú jáde ń bò lọ kọ́ sí torí pé kò fi kádàrá yẹn kò fi hàn ọ́ so èyí tó fi hàn ọ́ náà ní tí ń bẹnu Quran ní tó ní á ṣe ṣẹ̀ríyàt òun lè yẹn lè fi sọ pé ọlọ́ oní kírun mo kírun oní gbààwẹ̀ mo gbààwẹ̀ oní mọ́ mutí ṣùgbọ́n mo mutí níjọ́ tẹ́mi fẹ́ bọ́ o sì ti sọ wípé fàmọ́ tó rọ̀ ẹni tí ilẹ̀ bá fún mọ́ tẹ́mi ẹ̀ bá fẹ́ lọ ó lè jẹun tó ṣe léwọ̀ ó rí pé yóò rẹ̀ rí mú wá ń bẹ̀ yẹn ṣùgbọ́n níbi tí kọ́dà ṣé ń tó rí lọ fẹ́ fi ṣe rí Ọlọ́run bá sọ pé kú ẹsọ fún wọn alẹ́ Ọlọ́run ní ṣe ìmọ̀ kan à ń bẹ lọ́dọ̀ wọn ni abẹ́rí kan ń bẹ lọ́wọ́ wọn kí wọ́n yà mú jáde fáwọn Ọlọ́run kárì lọ́dọ̀ àwọn àfáà wọn ni hal níbẹ̀ yẹn kìí ṣe listifham kìí ṣe bọ́lọ̀wọ̀n ọba ń bèèrè pé ǹjẹ́ kán wá fèsì pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ lá hal tọ́lọ̀wọ̀n ọba ń sọ ń bẹ̀ yẹn lil inkar yufidu tawbih hal lápójú ẹ̀sìn ọmọ kan ó sọ nǹkan nù ẹni lọ fi nǹkan yí pamọ́ ọba sọnù ìgbà tó wá sọnù ìwọ wá rí sí ní tí mo ní kọ́ mọ̀ yìí ò fi pamọ́ rẹ̀ ọwá mú nǹkan yẹn ọwá abilé ní tí mo ní ò fi pamọ́ ń kọ́ mo ti fi sí ibi dání fi sí ọyá ń sọ mẹ́ ọ wá sí mú jáde sí ò sí ń bẹ̀ ni
sẹ́yìn pé sí òsì ń bẹ̀ ni kì í ṣe pé ọwà ń bẹ̀ kò síbẹ̀ lọ́fẹ́ gbọ́ mú jáde sí òsì ń bẹ̀ ni hada yufidu ta'jiz yufidu at-ta'jiz in tó ti àjáza rẹ̀ kò lè rí nǹkan ṣe ẹ wà máa béèrè bí ẹni wípé ẹ fẹ́ kó ṣe ìyẹn lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ yẹn ọlọ́run ní kú eré anábì sọ fún wọn. àbímọ̀ kan à ń bẹ ni táwọn ò tí mọ̀ alẹ́ indakun mina el àbímọ̀ kan ń bẹ abẹ́ríkà ń bẹ tẹ ní tẹ fi ń sọ pọ́lọ̀ ló ní ẹ máa ṣẹbọ lóòfin jẹ́ wípé tẹ bá báwọn ṣẹbọ náà sọ àwọn náà máa sọ wípé ní táwọn ń ṣe ó dá wọn lójú wọn ò ní ọlọ́run pé méjì ọ̀nà tó ní kálukú ń gbà pé lọ́yàtọ̀ àwọn ẹ̀sọ́ bẹ́ẹ̀ sọ ní kó o pè ń báwọn tó bá rí jọ gbé dalẹ̀ ọlọ́run bọ́ ní ọya ẹmẹ́rìí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn pé ó ní kó o pè òun nílànà Ṣàngó ẹlòmí ọ sọ wípé bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn kọ̀sẹ́ntì ọgbà pọ́lọ́n wà ọ̀nà tó ní kálukú fi gbà ọ̀nà Arab lẹ́yìn mùsùlùmí gbà àwọn kírísítẹ̀nì gba ọ̀nà àwọn mẹ́sírẹ́lì àwọn alásẹ̀ǹdáyé wọ́n gba ọ̀nà ti aláwọ̀ dúdú kí la kọ́ lọ sọ́lọ̀ mọ́ gbogbo yìí inna dina inda lahil Islam òpé méjì ìdí nìyẹn tó lọ́wọ́ bọ́ọ̀bù jẹ́gbẹ́jẹ́ gbogbo dalẹ̀ kìyàmà ọlọ́run ó máa sọ fún wọn wípé kúl ìrẹ́ ànábì sọ fún wọn ọlọ́wọ́ bó ní ẹ̀wà bí wọ́n léèrè sẹ́ẹ̀rì kan ń bẹ lọ́dọ̀ yín ni ẹ̀wà mújáde níbo ló há sí ẹmújáde kárì ẹ̀rí tẹ́ fi ń ṣẹbọ tẹ́ sì fi ń sọ pọ́lọ́ lóníkẹ́ ẹ máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run tó dá yín ọlọ́wọ́ bá ní ẹ má dàra yín láàmú bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn kò sí ń tẹ́lé àbámọ̀dá lásán ni wọ́n ní wọ́n pé ọ̀rọ̀ tí ò lẹ́rìí wọ́n ní wọ́n pé bí ẹni tí ń pe ìyá Ànábì Ìsá Maryam tó ń pè ní ìyá ọlọ́run ẹ̀ǹpáwọn àdúrà kan bẹ Maria mímọ́ ìyá ọlọ́run tí ẹ̀mọ̀ pọ́rọ̀ ń yẹ tẹ́bi ní ẹ̀fọ́nà kẹbà bẹ̀rẹ̀ pẹ́pẹ́ ẹ̀jọ́ ẹ fún wa lẹ́rìí kan ìfún ẹ̀rí èyí tó wà commonsensical tó yẹ pé kájọ nítorí olólóyún ẹ̀rí pọ́rọ̀ yẹn dogmatism náà ni pé wọ́n agbọ́ tí wọ́n ń sọ àwa náà ń sọ bẹ́ẹ̀ ìyẹn ò sínú Islam ẹ sì wá rẹ lómi ó ní ó sì máa sọ tẹ́ ẹ bá sì bí léèrè bí wọ́n ṣe rí ká máa sọ náà ọlọ́run ọba ní ń tẹ̀tẹ̀bẹ̀ ọ̀nà ìlànà ọlọ́run ní gbogbo nǹkan tẹ́ ń tẹ̀lé yẹn àbámọ̀dá ni ọlọ́run ọba ní irọ́ pátápátá ni wọ́n ń pa kò sódodo nínú gbogbo tí wọ́n dúró lé lórí ọba tó ga lọ́lọ́run áyà tó tẹ̀lé ọlọ́run ọba fi yẹn ṣe ìbátú ìrádátú kọ̀dàríyà ṣùgbọ́n ìrádátú kọ̀dàríyà òun lòun ní kìí ṣẹ̀yìn lẹ́ẹ̀ máa sọ òun lòun ní yẹn bó bá ṣe wu òun lòun lò yẹn ṣùgbọ́n kìí ṣẹ̀rí fún yín ọlọ́run ọba ní falillahil hujjatul baligh kúl ìrẹ́ ànábì sọ fún wa ọlọ́run ọba ní ẹ̀yin ò lè láwíjàre òun ló ń lè láwíjàre lẹ́yìn lérí ọlọ́run ọba ló ní àwíjàre èyí tó dógò ń gójù lọ àwíjàre lérí yín òun ọlọ́run ọba ló ń ní ọwọ́ òun ló wà òun ló ń lẹ́nu ọ̀rọ̀ lẹ́yìn lérí ẹ̀yin ò lẹ́nu ọ̀rọ̀ níwájú ọlọ́run ọba tó dá yín ọlọ́run ọba ní fọ́lọ́run ṣáá lóòótọ́ bó ń bá fẹ́ bẹ́ẹ̀ làádákùn àjímọ̀rin gbogbo ilẹ̀ ìbámọ̀nà ìbámọ̀ ti sẹ́ni tí ó ṣe ẹbẹ̀ ṣùgbọ́n yìí kọ́lẹ̀ sọ fún mi ṣe rí pé ọ̀rọ̀ tí wọ́n sọ ọlọ́run ọba padà sọ pé lóòótọ́ ni ṣùgbọ́n kì í ṣe ẹ̀rí fún yín ló fi jẹ́ wípé àkìdátùná bainal jabri wal qadar lóòótọ́ ẹni tí ó mọ̀nà kò sẹ̀yìn ọlọ́run ẹni tí ó sọnù kò sẹ̀yìn ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run bá wá gbófin kalẹ̀ wípé mọ́sẹ̀ ń tó fi sọnù ń tọ́ mọ̀nà ni ọmọ ṣe èyí ni ó fi dájọ́ ìyẹn Ọlọ́run bó fi dájọ́ ṣẹ̀rẹ̀ ìyà ni ó fi dájọ́ ṣùgbọ́n kọ̀dàríyà òun nìkan ló nìyẹn òun ló ní bọ́ bá sì ṣe wọn èé question rẹ̀ lórí yẹn
la yus'alu amma yaf'al wa hum yus'alun. Lórí ti kọ̀dàríyà ìbí lèrè èéṣe tó lágbájá fi wá wọná ọlọ́run èéṣe tí lágbájá fi ṣiṣẹ́ ẹ̀ná ó ní ṣùgbọ́n èéṣe tọ́lọ̀ rẹ̀ wá já síná kọ̀kan wọ́ wọn ọlọ́run ló nímọ̀ lórí ìyẹn ṣùgbọ́n èéṣe tó fi ṣiṣẹ́ ẹ̀ná èéṣe iṣẹ́ àlìjánà ni wọ́n ṣe ìyẹn ni ṣẹ̀rẹ̀yíyà ìyẹn lọ́wọ́n ọba torí rẹ̀ ráwọn òjíṣẹ́ ìyẹn ló torí ẹ̀ fìwé ránṣẹ́ kìí ṣe lórí kọ̀dàríyà èyí ọwọ́ ọlọ́run nìkan ló wà òun ní í ṣe bó ṣe wù ú tó ti wá báyìí kéèyàn wá lọ sápamọ́ sábẹ́ yẹn pé gbogbo ẹ̀kú ti yọ́ lọ́wọ́ bọ́lá bá kó sọ pé òun ó sì ṣe ẹ̀wọ̀n àlìjẹ́ òun ó ṣe bọ́lá bá ti lé wọn wọ̀ náà àwọn wọ̀ náà ìyẹn iṣẹ́ rí níwájú ọlọ́run ọba tó dá wa. àyà yìí ẹ̀rí ló jẹ́ ó fi ń yé wa pé ìthbátu al-iradatul qadariyya khassa lillah òun lónìí ṣùgbọ́n ìthbátu iradatu shar'iyya ọlọ́run ọba fáwà náà láti lè fi argue láti lè fi establish pé ẹni tó jó rí bẹ́ẹ̀ tó rí báyìí náà ló jó rí bẹ́ẹ̀ ó ní a máa kírun à ń kírun ó ní agbáwẹ̀ agbáwẹ̀ ó sì lérí pọ̀ yọnu sí wa báyìí a ṣe báyìí ṣẹ̀rẹ̀íyà nìyẹn bẹ́ẹ̀ bá ṣe báyìí máa ṣe nǹkan báyìí fún yín ṣẹ̀rẹ̀íyà nìyẹn ṣùgbọ́n kọ̀dàríyà kò sí nǹkan kan tó sọ pé torí nǹkan báyìí ló fi ṣe bẹ́ẹ̀ wọn èé bí ọlọ níyẹn ìwọ ọmọ náà ìwọ ọmọ àlìjẹ́nà kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ la yusalu amma yaf'al wa hum yusalun kí wá ṣe pọ́lọ́wọ́n bá ṣàbòsí ìdí tó fi rí bẹ́ẹ̀ ó tayọ làákàyè yín kò lè yé yín ni kò ní ìdí kó bá yín sọ èyí tó lè yé yín ló sọ fún yín nínú ṣẹ̀rẹ̀íyà lẹ́sì rí páwọn tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ fún wa táà náà bá wò á rí páwọn ìnira ń bẹ́ẹ̀ a lè rí wisdom behind nǹkan yẹn ṣùgbọ́n kọ̀dàríyà gbòòrò dọ̀la o lè má gẹ̀ẹ́tì ẹ̀ kí ló dé tó fi rí bẹ́ẹ̀ ọlọ́run wa ní má ronú lérí ẹ̀ yajibu alayka at-taslim juwọ́jú sẹ́lẹ̀ gbà pé bọ́lọ́run ọba ṣe ṣe nìyẹn usallim usallim in arada Allahu amran usallim máa juwọ́jú sẹ́lẹ̀ fọ́lọ́run tó bá ti dọ̀rọ̀ kọ̀dàríyà kò sí ń ta lè ṣe lérí ẹ̀ usallim idh arada Allahu amran fa'atruku ma uridu lima yuridu bẹ́yìn ò bá ti gbàgbọ́ yẹ àkídà alìsúnà wàlìjàmá bá ṣe sọ èyàn ó dàmú láyé nínú kọ̀dàríyà kàuníyà ó náà ni kọ́lọ̀wọ́n ọba kó dẹ́nìkan ìbejì ni wọ́n obìnrin làwọn méjèèjì níjọ́ kan ni wọ́n bí wọn sáyé táyé ló bímọ láyé kẹ́hìndé òbímọ tó fi dáyé láyé òṣèlèm ìdí àrọ̀dàlà àmúra wá máa béèrè pé kí ló fà á só lè gẹ́tẹ̀ kọ̀dàríyà nìyẹn wà tí rò máa òrè dòlí máa èèyàn wá gbọ́dọ̀ máa béèrè nǹkan kan lérí ẹ pé kìí ṣe bí wọ́n lọ dá wọn ṣe bí dọ́kan náà ni wọ́n jọjọ wáyé ṣèbọ́mú kan náà wọ́n jọ mọ mú papọ̀ lásìkò kan náà ni inú ìyá kan náà ni wọ́n jọjọ wà lẹ́ẹ̀kan náà jọ jáde ńjọ́ kan náà. ìtàrọ̀dà Allahu amran. lábalábẹ̀ yẹn a lè rí nǹkan kan sọ kọ̀dàríyà nìyẹn ìrádà ọlọ́run kọ̀dàríyà kàoníyà ó nìyẹn àwọn ọ̀rẹ́ méjì wọ́n jẹ kẹ́kọ̀ọ́ kan náà ni wọ́n jọ jáde lọ́dún kan náà ni kódà gírèdì kan ni wọ́n jọjọ ní jáde ní yunifásitì ìkan wá ríṣẹ́ dọ̀la ìkejì oríṣẹ́ kọ̀dàríyà nìyẹn usallim ìdí àrọ̀dà Allahu amran
atrukuma uridu lima yuridu. Ọ̀gá tó kọ́ máa ṣẹ́ níṣẹ́ ó tún padà wá ṣe journeyman lọ́dọ̀ ọmọṣẹ́ Muslim idh arada Allahu amran wa atrukuma uridu lima yuridu wa atrukuma uridu lima. Àwọn kọ̀dàríyà èyí tọ́lọ̀wọ̀n bá ti kádàrá kalẹ̀ kò sí téèyàn lè ṣe lérí ẹ̀, ṣùgbọ́n lérí wípé ẹnìkan ń bẹ lórí ṣẹ̀rí'íyà a lè dájọ́ wípé yìí kèfèrí ni nítorí pó ṣe báyìí, a sọ pé kèfèrí lòun. Èyí tó bá jẹ́ mùmìní a sọ pé mùmìní ni lórí pó ṣe báyìí. kò sẹ́lẹ̀m idh arada Allahu amran wa atrukuma uridu lima yuridu wa atrukuma uridu lima. سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا لو شاء الله ما أشركنا ولا آباؤنا. níbi tá a ti lọ bẹ̀yẹn ó náà ni wípé ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga ó jẹ́ ká mọ̀ wípé ọ̀nà méjì lọ́lọ́wọ́n ọba ti ń ṣiṣẹ́ lórí ẹ̀dá. Ọ̀nà kan ń bẹ lórí ọ̀nà yẹn ló fi rán gbogbo àwọn òjíṣẹ́, lórí ọ̀nà yẹn ló fi gbogbo àwọn ìwé ránṣẹ́, ó náà ni ṣẹ̀ríyà. Ṣùgbọ́n èyí tó ní ṣe pẹ̀lú kọ̀dàríyà òun nìkan ló nìyẹn, kò sì fẹ́ ká question òun lérí ẹ̀. Èyàn ò sì gbúdọ̀ lo yẹn láti lè fi ṣàwíjàre níwájú Ọlọ́run. Lápèjúwe tó súnmọ́ ẹnìkọ̀ọ̀kan wa náà, nígbà tó fẹ́ kọ́lé, ọkọ́ ilé, ó yọ àwọn yàrá sínú ilé, ó yọ yàrá kan oníbi tó máa sùn sí nì, ó gbé bẹ́ẹ̀dì síbẹ̀, ó fi lọ́fíńdà olóòórùn síbẹ̀, ó kó àwọn nǹkan tó dáa síbẹ̀, ó fi kan ṣe sitting room táwọn máa gbà àwọn àlejò sí, ó tún bẹ̀ ṣe, ó kága síbẹ̀, ó sì yọ ìkan yàrá lòun náà ọlọ́mọ yàgbẹ́ bẹ̀, ìgbẹ́ lọ́lọ́mọ yà síbẹ̀. Jàmáà tó bá lè jẹ́ pé yàrá yẹn lè sọ̀rọ̀ ni, ṣé ó lè bí ọ́ lérè pé èé ṣe kí lè mí ṣe tó fi jẹ́ pé ìgbẹ́ ló tọ́ sí mi. Jàmáà ǹjẹ́ ní o tèsì ronú jọ́kan pọ̀ ṣàbòsí fún tọ́lẹ̀tì? Tọ́bá wá ní ṣe bí yàrá ń tọ́lẹ̀tì, yàrá ní bedroom, yàrá ní sitting room, ó ṣe máa fọ́gbẹ̀ ìjìrú ó náà no a ṣe òun fún káyàgbẹ́mẹ́. Bedroom ń kọ́ òun ò sí fún káyàgbẹ́mẹ́, tọ́lẹ̀tì kama yàgbẹ́bẹ̀ yẹn fami nkún kafirun wàmí kún mọ́mí kèfèrí ọmọ abẹ nínú yín. Ẹni tá a ti tọ́ sọ́nà yóò máa bẹ nínú ìyẹn kọ̀dàríyà nìyẹn. Wọ́n èé bí Ọlọ́run léèrè gẹ́gẹ́ bí wọn ò ṣe ní bí ọ léèrè kó o ṣe ń yàgbẹ́ sí tọ́lẹ́tì. Jàmọ́ ìtàbá bí wá rí èèyàn ọmọ rẹ̀ nìkan ni pé kí ló ń bí mi àbí mo ṣe fẹ́ nu gbọ́dọ̀ náà bá kọ́lé tiẹ̀ bọ́ bá wù ọ́ ṣe tọ́lẹ́tì ó lè fi tọ́lẹ́tì rẹ sínú sitting room wọn ló nílé tiẹ̀. Ọlọ́run wá sọ wípé la yus'alu amma yaf'al wa hum yus'alu. Wọ́n èé bí òun léèrè lérí pé ìwọ wọ̀ná iná lìwọ́ pé ibi Ọlọ́run léèrè lórí ẹ̀. Ṣùgbọ́n wọ́n ọmọ kẹ́ ọmọ àlìjẹ́nà ni wọ́n jẹ́, ìyẹn ti wà níwájú, wọ́n èé fi ìyẹn ṣe ìpìlẹ̀ ágúmẹ́ǹtì níwájú Ọlọ́run ẹ̀ ṣùgbọ́n náà ló kárára pé ń wọ̀ná Ọlọ́run ò ní gbọ́ yẹn. Ṣùgbọ́n èyí tó fẹ́ gbọ́ ni pé mo fi ìwé ránṣẹ́, mo fi òjíṣẹ́ ránṣẹ́, ṣé wọ́n wí fún ọ àbí wọn ò wí fún ọ? Ọlọ́run wàá fi ìyẹn jàre rẹ níjọba ìjà kìyàmà sọ tẹ̀lé lè yákìrí àmúrankánà mọ̀fúúlá kó bá lè lọ ṣe déédé ntọ́lọ̀ ti fẹ́ kó jẹ́ tẹ́lẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, Ànábì jáde níjọ́ kan, Ànábì níṣẹ́ ríwé tí ń bẹ lọ́wọ́ mi, orúkọ gbogbo ẹni tí ó wọ àlìjẹ́nnà àti orúkọ bàbá wọn ló wà ń bẹ̀. Tọwọ́ mi àlàáfíà, orúkọ gbogbo ẹni tí ó wọ àlìjẹ́nnà àtoríkọ gbogbo ẹni tí ó wọ́ná ló wà ń bẹ̀.
àwọn sàábé ìdàn ya Rasulullah ilé òjíṣẹ́ Ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ ká má ṣe nǹkan kan mọ́ nìyẹn ewúlá bùrọ̀dá aláàmọ́ èyẹ bá lọ rò pé kọ́ wà mẹ́ tí ó so kọ́ mẹ́ kákúbẹ̀ kan dúró wà Ànábì ní walakin kullu muyassarun lima khuliqa lahu. Ànábì ní gbogbo èyí tọ́lọ́run bá ti ní ọmọ ṣe tọrọ Ọlọ́run tó ń ṣe yẹn tọ́ pé níbi ìtọ́lọ́run náà ni yá dún ní mọ̀ ń ta torí ẹ̀dá ọ náà nìyẹn. ṣùgbọ́n tó bá yẹ pé níbi kan gbéégún ibẹ̀ lára rẹ̀ ń yá sí wọ́n sọ kò ní gbọ́. ẹlòmí ń bẹ ó mọ̀ pé ó ń bẹ lórí irọ́ ṣùgbọ́n irọ́ yìí ó sì ti fẹ́ dàbí òdodo nínú ẹ̀ ṣùgbọ́n tó náà bá jókòó yọmọ irọ́ lòun pa òun náà mọ̀ nínú ẹ̀mí ẹ̀ ṣùgbọ́n tí òfin ní fi irọ́ yẹn lẹ̀ náà láàmọ́ taari sí owó ọmọ jáde ń bẹ àǹfààní ọmọ ẹyọ ń bẹ àwọn èèyàn ọmọ pọ̀ níbẹ̀ gẹ́gẹ́ bá a ṣe láwùjọ wa lẹ́nu gbogbo orí àpáta ọlọ́kankún káàkiri tẹ́pá pátá lè sọ̀rọ̀ ní àpọ́tọ̀ ọ̀bádá kí ló dé àwòbò láṣẹ afẹ́ ṣe báyìí ọlọ́run kó ṣàánú wa ọlọ́run ọba ní ẹ̀ẹ̀lẹ́ jàre ọlọ́run àwọn ibìkan bẹ kò fún aláàyè ká sọ̀rọ̀ débẹ̀ ibẹ̀ làwọn philosophers ti sọnù gbogbo àwọn tán láwọn kàwé tí wọn ò lẹ́sìn ibi tí wọ́n ti sọnù nìyẹn torí pé always gbogbo àwọn máa ń béèrè why ṣùgbọ́n why nígbà míì kìí ṣe gbogbo ló lè ṣiṣẹ́ kìí ṣe gbogbo torí pé làákàyè wa bó ṣe rí yẹn ó níbi tí agbára làákàyè mọ ṣé ẹ rí gbogbo ohun tí bá ti máa ń develop tí máa ń dàgbàsókè tí máa ń fìgbà kan dàgbàsókè gbogbo nǹkan yẹn ó lábùkù lára ìdí nìyẹn táyì fi pọ̀ lọ́hùn ọba lọ́ba arúgbó ọjọ́ tán bá ti pèèyàn lárúgbó àbùkù ti kàn nìyẹn ìyẹn túmọ̀ sí pé ìgbà tó ti jọ́dọ̀ ló lágbára nígbà tó ti da arúgbó yẹn agbára arúgbó ti dínkù ajẹ́ pígbà kan bẹ tó lágbára nígbà tó ti wá di alárúgbó yìí nìsín akẹ́ àwọn bàbá wa tí wọ́n ti di arúgbó tó bá ti di pé wọ́n ti ń sọ báwọn ó di pé kẹ́ máa sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtumọ̀ ẹ̀ ni pé kò lè ṣe bí iṣẹ́ ń ṣe tẹ́lẹ̀ mọ́ ọpọlọ wa ó ń dàgbàsókè ìgbà kan bá bá ní àwẹ̀ nínú ilé á sọ pé ta láti wẹ̀ bàbá ní ọwọ́ pátá gan ó lè dìjà ṣùgbọ́n tó bá yá ọmọ ronú wípé ọmọ yẹ kí n máa pátá ọpọlọ yẹn ń dàgbà sí tó bá di àsìkò kan ẹmẹ́wẹ̀ mi ò jẹ́ wẹ̀ fúnra mi ọpọlọ yẹn ń ṣe kí ni ó ń dàgbà sí tó bá di àsìkò kan ó di ẹni tó ti pé lọ́pọlọ tó bá ti dókè tán sí ẹni gbogbo nǹkan tó bá ti lè dé píìkì the law of diminishing return yóò tún ṣẹlẹ̀ yóò tún máa wálẹ̀ ìdá tamma nuqsanu no kí ṣe yẹn likulli shay'in ìdá tamma likulli shay'in ìdá tamma nuqsanu fala tagurranna tibul aishi insanu gbogbo nǹkan tó bá ti pé bil aishi gbogbo nǹkan ọlọ́njẹ́ ó pé ọlọ́njẹ́ ó pé ọlọ́njẹ́ ó pé ọlọ́njẹ́ ó pé tó bá ti pé tán ó ti ń dínkù níjọba bá ti pé níjọ yẹn náà ló ti bẹ̀rẹ̀ sí ní dínkù likulli shay'in idha ma tamma nuqsanu fala tagurrabti bil aishi insanu fala tagurrabti bil aishi ló fi jẹ́ pé wọ́n bá là á lélẹ̀ ayé mọ́ bẹ́yàn bá lélẹ̀ ayé tó lélẹ̀ ayé ọwọ́ ọmọ 40 ọdún òun lélẹ̀ ayé ọwọ́ ọmọ 50 ọdún olílé ayé o tún ń fẹ́ bó bá wá ní ayé yẹn gan mélòó lókùn tó fi ẹ̀jọ́ yẹn tagorana ṣe lè àìṣe ń sánú bíl àìṣe ń ló fi jẹ́ pé èyí tó pọ̀ nínú àsìkò wakábíyé tọ́lọ́n ẹni tó lélé ayé àtẹ́jọ́ 50 years tọwọ́ rẹ̀ wá tẹ ayé gbogbo ń tó kù tí ó fi gbádùn rẹ̀ bóyá ló tó 20 years tó fi gbádùn AC rẹ̀ kò tó 20 years mọ́
tó bá ti ń wọ 65 ẹ máa ṣọ́ra fún nǹkan tútù bọ́ bá ti ń wọ 65 wọn ni ẹ má jẹran mọ́ o bí àwọn pọ̀nmọ́ nǹkankan ni ó mọ̀ wúlò fara yín torí ká lè jẹran náà láfi láyé ẹ má jẹ mọ́ mọ́ta mọ̀nà kọ́ sọ wọ́n tún máa sọ fún ọ wípé máa ṣọ́ra fún súnsúnmọ́bìnrin o ẹ má ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o torí àlàáfíà ara yín o gbogbo àwọn nǹkan dúndùn wọ́n ní ò gbọ́dọ̀ jẹ mọ́ kọ́ ọmọ jẹun tó korò àwọn bí ewúro kọ́ ọmọ jẹ ẹ má sùn lórí bẹ́ẹ̀dì tó ṣe kí ní tẹ́ bá lè àfọ́dà ilẹ̀ lẹ̀ so ti ara yín ó lè nà kọ̀tán ìdámàtàmànú kọ́ sọ́nù fọ́lá tàbọ̀rọ̀ bètè bẹ̀lẹ̀ àìṣẹ́ ló fi jẹ́ kí bá a ṣe ń ba lọ náà kí tọ́lọ́wọ́ máa wà ń bẹ̀ kí tọ́lọ́wọ́ máa pọ̀ ń bẹ̀ bá a ṣe máa lò náà láṣẹ ń lò lọ yìí bá a ṣe máa lò láṣẹ ń lò àkọọ́lẹ̀ sí ń bẹ bí kó wá ṣe ń lò tiẹ̀ ayé ń sọ bí kó wá ṣe ń lò tiẹ̀. ibi tá a ti lọ bẹ̀ yẹn náà ni wípé ọpọlọ ọmọnìyàn gbogbo ìgbà kọ́lẹ̀ yẹn mọ̀ sí pé why kò jẹ́ dandan kó rí ànsà fún ní gbogbo ìgbà nítorí pé gbà mí ń bẹ nígbà tó jẹ́ pé làákàyè wa kò lè comprehend gbogbo nǹkan torí pé gbogbo nǹkan tí ń dàgbàsókè náà ni àléébù ń bẹ fún gbogbo tí máa ń dàgbàsókè náà ni àléébù wà lára ẹ̀ ìgbà kan ni ọpọlọ yẹn rí bákan ìgbà kan ló ga ìgbà kan ló tún wálẹ̀ ìgbà kan lọpọlọ yóò tún wálẹ̀ sọpọlọ tí ń dàgbàsókè tí ń wálẹ̀ lọ́wọ́ àròpọ̀ olè fi comprehend gbogbo sí Ọlọ́run nǹkan mi ń bẹ tó yẹ pé kò lè yé wa ìjọ ògbéjà kìámà látò mọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní gbogbo onígbéraga pátá tó bá díjọ́ ògbéjà kìámà ẹ̀sìn tọ́lọ̀ ọkọ̀ fi wọ́n ṣe gbogbo ẹni tí bá máa gbéraga tí máa ṣe mótómótó ẹ̀sìn tọ́lọ̀ ó fi wọ́n ṣe ìjọ ògbéjà kìámà Ọlọ́run yóò sọ wọ́n di bí ọmọ náà gún bí atom kékeré báyìí bọ́lọ̀ bá wá gbé wọn dìde sí ẹ̀mọ̀ kí gbogbo èèyàn ti ń dìde jọ gbé jalè kí á mú kálukú ọmọ sáré wọ́n wà máa tẹ àwọn yẹn mọ́lẹ̀ tẹ́nìkan ò tiẹ̀ nímọ̀ pé wọ́n bí èèyàn náà ni wọ́n ó ṣe rí o wá fi ọpọlọ yàwòrán rẹ̀ bí ó ṣe rí wo bí àtẹlẹsẹ̀ rẹ̀ ó ṣe rí lórí rẹ̀ bí ìgbà tí katapila bá bí ó tí ì bá ṣe pé kò ní síkú mọ́ ni ó ti tó ìtẹ̀ kan báyìí ó yẹ kó kú yọ jẹ̀rora kó kú ṣùgbọ́n kò síkú mọ́ Ọlọ́run ó ní àwọn onígbèraga ẹ kọ́kọ́ sẹ̀ sí èèyàn náà kó tó di pọ́ lọ́wọ́ dájọ́ tí olóbi jẹ́ pé béèyàn bá mọ tí ń ṣe kí lọ fẹ́ gbèraga fún kí lọ fẹ́ ṣe mótómótó fún tó yẹ pé gbogbo èyí tọ́lọ́wọ́ bá ṣe fún ọ tó ṣe fẹ́mi yẹn náà àdánwò ló fi ṣe. lirabbina sifatun bi makhsusatun Ọlọ́run bá ní kúlì rẹ̀ ànábì sọ fún wọn falillahi al-hujjatul baligha gbogbo àwíjàre téèyàn lè ní láyé èyàn mọ bọ́lọ̀ wọn bá ń wájú ni ó lè darí ẹ̀ lóbi jọ́gbẹ́jọ́ gbẹ́jà lè kìyàmọ̀ ẹni tọ́lọ́wọ́n bá fẹ́ kẹ́ nínú àwọn ẹrú ẹ̀ Ọlọ́run ò ní béèrè pé kí ló dé tó fi ṣe báyìí ìyàwó Aisha ẹni mọ́nùkíṣà òdìbà gbogbo ẹnikẹ́ni tí bá ń kọjá wájú ọlẹ́ tọ́lọ́wọ́n bá ní dúró kí ló dé tó fi ṣe báyìí Ọlọ́run fẹ́ fìyà jẹ ni kò sí bó ṣe fẹ́ rojọ́ tí ó bọ̀ ṣùgbọ́n ní tọ́lọ́run bá àkọ́ra rẹ̀ lórí tó ṣe tọ́lọ́run bá ní lágbájá ọmọ lágbájá ó ṣe báyìí Ọlọ́run fẹ́ kẹ́ni torí pé Ọlọ́run fẹ́ kó fèsì Ọlọ́run ti wo iṣẹ́ rẹ̀ pé kò ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ṣùgbọ́n láwọn ibi tó kù sí Ọlọ́run wà máa sọ pé lágbájá ó ṣe báyìí lágbájá ó ṣe báyìí lágbájá ó ṣe báyìí àmọ́ mo forí jàn mọ́ lọ ṣùgbọ́n tọ́lọ́run bá fẹ́ kó sọ̀rọ̀ kí ló fẹ́ sọ yọ wọ ná pé kí ló dé tó fi ṣe báyìí ó yá fún mi lésì Ọlọ́run ní kul falillahi hujjatul baligha Ọlọ́run ọba nìkan ló ní àwíjàre èyí tó ju gbogbo àwíjàre ẹnikẹ́ni lọ ẹ̀ lè gba wájú ẹ̀ lè jàre ẹ̀ èyí tẹ́yìn ń sọ yẹn pé ẹbọ tẹ́ ẹ ṣe Ọlọ́run mọ̀ sí Ọlọ́run ní ẹ má sọ yẹn níwájú bó bá wu òun Ọlọ́run bó ń bá fẹ́ kí gbogbo ayé ó mọ̀nà òun lè ṣe ṣùgbọ́n ìyẹn kò kàn ẹ̀yìn ìyẹn òun ló nìyẹn kírun la sọ fún ọ gbàwẹ̀ la sọ fún ọ mọ́ wàá fi ìyẹn ṣàwùjáre lọ́dọ̀ Ọlọ́run pé ìwọ Ọlọ́run ṣe bọ́ ọmọ sí bọ́ bá fẹ́ kí n kírun ìrọ́ mọ́ sọ yẹn níwájú Ọlọ́run
ọlọ́run bá fi sọ pé bí èmi ni mo nìyẹn kúlẹ̀ àlùmọ́ṣúwádà kún ọlọ́run bá ní a sọ fún wọn ẹrẹ ànábì sọ fún wọn halumma èdè lárúbáwá ni halumma bí máa na hatu ẹmú wá fún mi halumma yẹn ní èdè lárúbáwá wọn a lò fún singular wọn a lò fún dual wọn a lò fún plural wọn a lò fún feminine gender wọn a lò fún masculine gender halumma ṣùwádà akún ọlọ́wọ́n bá ní ẹ wá fún mi láwọn ẹlẹ́rìí yín tí wọ́n lè jẹ́rìí sí wípé mi ọlọ́wọ́n bá lọ́wọ́ sí ẹbọ tẹ́ẹ̀mọ̀ ṣe ẹ wo nǹkan sọ́lá sọ pọ́lọ́wọ́n ọmọ sí ni ọlọ́run mọ̀ ṣùgbọ́n ọlọ́run ò fi yẹn rán yín èyí tó fi rán yín ṣẹ̀rí yíyà mọ́sẹ̀ bọ ẹ̀rí tẹ́ ẹ bá wá rí tẹ́ ẹ sọ pọ́lọ́wọ́n ọba ló ní ẹsẹ̀ bọ ibi tọ́lọ́wọ́n ọba ti sọ ẹ má àwọn ẹlẹ́rìí yín wá ń jọ náà. bákan náà gbogbo àwọn nǹkan tẹ́ ẹ sọ pọ́lọ́run ṣe léèwọ̀ bẹ́ẹ̀ sì ni ọlọ́run ò ṣe wọ́n léèwọ̀ ọlọ́run ọba ní ẹ wá mú àwọn ẹlẹ́rìí yín wá tí wọ́n lè jẹ́rìí wípé lóòótọ́ ọlọ́run ọba ṣe àwọn nǹkan yẹn léèwọ̀ gbogbo àwọn nǹkan ta ni wọ́n ṣe léèwọ̀ ló jẹ́ aṣọ fánú tẹ̀fsírì tó kọjá wípé ààyè jẹ igún àwa mùsùlùmí torí ìdí tí òjá jẹ́ ni pé ó ti ní mikhlab gbogbo ẹyẹ tó bá ti ní bí èékánná tí fi ń fa ẹran ya àyè jẹ́ ní tí òjá jẹ́ nìyẹn kì í ṣe pé torí pé àyè jẹ gún àìfigún borí èyí ò kọ́ ni òjá jẹ́ o torí pọ́lọ̀ ní a mọ́ jẹ́ Ànábì ní a mọ́ jẹ́ o ní òjá jẹ́ àìwá mọye ń tẹ́ ṣe léèwọ̀ nílẹ̀ Yorùbá tọ́lọ́run ò ṣe léèwọ̀ tó ipá sà ni wọ́n fi ṣe léèwọ̀ Ọlọ́run ọba ní ẹ sọ fún wọn ta ló lè jẹ́rìí sí pé mi Ọlọ́run ọba ni mo ṣàwọn nǹkan yẹn léèwọ̀ fún yín fàyínṣẹ́ ìdù Ọlọ́run ọba ní àwọn kọlọ̀rọ̀ sí ń bẹ láàrin àwọn èèyàn a máa jẹ́rìí lórí irọ́ ẹ lè sọ pé ká mẹ́lẹ́rìí wá dáadáa wọ́n lè rẹ́lẹ́rìí láyé tá a wà yìí ẹni tó jàre a sì lọ ẹ̀wọ̀n ẹni tó jẹ̀bi awálé gbogbo ẹ̀ ó ti ní bí wọ́n ṣe máa ṣe ó ti ní tí wọ́n lọ́ mọ lẹ́sẹ̀ tó ẹni tó jàre tí ó fi lọ ẹ̀wọ̀n tẹ́ni tó sì jàre ẹni tó jẹ̀bi òun ó wálé Ọlọ́run ọba ní tẹ bá wá sọ pé kán mẹ́lẹ́rìí wá tán ẹlẹ́rìí ń bẹ àwọn ẹlẹ́rìí Ọlọ́run ọba ní tán bá wá lọ kó gbogbo àwọn ẹlẹ́rìí wọn wá láti lè jẹ́rìí pé Ọlọ́run gan lọ́wọ́ sí táwọn ń ṣe yẹn Ọlọ́run ní rẹ̀ ànábì mọ́ kún wọn lọ́wọ́ lérí ẹ̀ fala tashhad ma'ahum ìwọ má bá wọn jẹ́rìí sí ìyẹn túmọ̀ sí pé ìgbà míì ń bẹ àwọn èèyàn pọ̀ nídìí aburú páwọn èèyàn pọ̀ nídìí aburú yẹn ìyẹn ọ̀sọ́ aburú di tó dáa kódà bó ṣe wọ nìkan sún sẹ́yìn Ọlọ́run rẹ̀ ànábì mọ́ bá wọn lọ́wọ́ sí níta ti lọ nìyẹn táwọn kan ń sọ wípé Ọ̀rúnmìlà tí wọ́n ní Ọbàtálá pé ọba tààlà náà ní jẹ́bẹ̀ ẹgbẹ́lẹ̀ tó rí lọ́gbà akíkà ni wọ́n sọ bàtí ní náà fi sọ̀rọ̀ ọba tààlà náà ní àìkéwù ni ló jẹ́ máa sọ bẹ́ẹ̀ Ọlọ́run ò ní ẹwà níbo lòun ti pọ̀ bàtálá lọ́ba tààlà níbo ni Ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ló ti sọ wípé ifá ń bẹ nínú Kùránì tí fá tí a fi wá di fá Kùránì Ọlọ́run ọba ní ẹbí wọ́n lè kán máwọn ẹlẹ́rìí wọn wá tó lè fi ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn tó lè fi fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ fa in shahidu tó wọ́n bá wà lọ jẹ́rìí bẹ́ẹ̀ Ọlọ́run rẹ̀ ànábì má bá wọn sí ń bẹ́ẹ̀ má bá wọn jẹ́rìí lórí irọ́ Ọlọ́run ọba nílẹ̀ ànábì má tẹ̀lé fẹ́ẹ̀nú àwọn tí wọ́n pe ọ̀rọ̀ Ọlọ́run ọba nírọ́ ìfẹ́ẹ̀nú làwọn ń tẹ̀lé rẹ̀ ànábì má tẹ̀lé wọn bó ti wulẹ̀ kí wọ́n pọ̀ nídìí ìfẹ́ẹ̀nú tó bẹ́ẹ̀ sì ni àwọn wọ̀nyí wọn ò nígbàgbọ́ kankan nípa ọjọ́ kẹyìn bí rabbihim ya'dilun nípa gbogbo tó bá ti jọ mọ́tọ́ Ọlọ́run ọba wọn kọ̀yìn sí ní wọ́n kọ̀yìn sí tọ́lọ́ ya'rudun wọ́n gbórí kúrò níbi tọ́lọ́run ọba ní
ọlọ́run ọba ní wọn ò nígbàgbọ́ nípa ọjọ́ kẹ́yìn. Nínú àṣà Yorùbá àwọn nǹkan kan ń bẹ tí ń bẹ nínú Islam tó fẹ́ jọra wọn nínú gbàgbọ́ Yorùbá ṣùgbọ́n kì í ṣe kan náà. Yorùbá nígbàgbọ́ nínú kádàrá òun làwọn pè láyànmọ́. Yorùbá nígbàgbọ́ nípa àjínde pété èèyàn bá kú kìí ṣe ikú lópin, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn ẹlẹ́rìí Jèhófà ni pé ikú ni èrè ẹ̀ṣẹ̀, pé tọ́ ọba ti kú ẹni tó bá ṣe tọ́lọ́hun onìkan ni ó dìde, ẹni tó bá ti kú tí ọba ṣe tọ́lọ́hun yọ́kàtà kú náà ikú náà ó dánú ọ̀dà yẹ́bí ẹ̀bá ti kú kọ̀ sáàmù kankan mọ́. Ìgbà tí wọ́n bá tún wá sọ̀rọ̀ wọ́n wà ní kò sálì jẹ́nà kankan, àwọn asọ̀rọ̀ kí náà ni ó padà di ṣé níbi tí bọ́ọ̀bù ti ń kọjá yìí lọ́dọ̀ tí wọ́n nìyẹn. Ìgbàgbọ́ Yorùbá nínú àyànmọ́ ó yàtọ̀ títí Islam la sọ fún alánà wípé wọ́n gbàgbọ́ wípé Ọ̀rúnmìlà wọ́n tún pe òòṣà kan bẹ́yà dùn bí wọ́n ní mọ̀rí Ọlọ́run dá gbogbo ara, òòṣà kan ní dá orí ń tiẹ̀. Nígbàtí gbogbo wa bá tọ́lọ̀ bá wá dá wa tán ẹ̀ wá lọ mọ́ yan orí yín. Ìgbàgbọ́ Yorùbá nìyẹn, ìgbàgbọ́ tí wọ́n nípa kádàrá nìyẹn. Wọ́n wà ní oníkálukú wà lọ gbé orí tiẹ̀, orí olówó ó gbé, orí olòṣì yóò gbé tiẹ̀. Ní Yorùbá fi máa ń sọ wípé sọ ọmọ bí tó ti yan tiẹ̀ orí ẹlòmíì máa sọ̀rọ̀ yàn jẹ orí bò kíní yẹn mọ àkídà máa hàn nínú èdè àwọn tí bá ń sọ èdè ọbẹ̀ ṣubú ní ẹ wo sí Ọlọ́run orí mi ló yọ mí, ẹ wo sí Ọlọ́run orí mi ló yọ mí. Ó ṣe lè jó orí rẹ̀ lọ́yọ́ bó ṣe lọ nìyẹn tó kí wọ́n gbàgbọ́ Yorùbá ní orí làbá bọ àbáfò sàálẹ̀ àti orí gan ló yẹ kọjọ́ lọ́hùn òòsàn ìgbàgbọ́ wọn pọ́lọ́ ní àwọn ọba fọlọ́ nílẹ̀ orí náà ni àwọn tí ń bọ orí sì ń bẹ ẹ lọ́ bá borí rẹ̀ nígbà tí ó ìjọ̀rọ̀ kan fẹ́. Gbogbo àwọn nǹkan yẹn ṣẹ́kù sí wa lára ló fi jẹ́ wípé béèyàn bá fẹ́ ṣe Islam kó ṣe Islam, àìjan àṣà pọ̀ mẹ́sìn. Ẹlòmíì ò ní bẹ̀rẹ̀ sí ní tẹ́ wá ń sọ ni pé àlásà èyí tó dánú àṣà wa Islam náà ti sọ sótìyé, èyí tó dánú àṣà wa Islam náà ti sọ. Tá a bá ń ṣe kì í ṣe pé à ń ṣe lórúkọ àṣà, à ń ṣe lórúkọ ẹ̀sìn náà ni. Ṣùgbọ́n yìí tẹ̀sìn bá ti takò nínú àṣà wa ká fi sílẹ̀ kó má bàa bà wá lẹ́sìn jẹ́ níwájú Ọlọ́run. Abẹ́lẹ́wọ̀n ọba ní tó bẹ̀rẹ̀ yìí tá a wí Ọlọ́run tó ṣe wá láǹfààní. Ibi tá a ti dá tafsir wa dúró lé nínú yìí abẹ́lẹ́wọ̀n ọba kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀. Hamdalima kọ́dí hamani sharrol ama wa waqani. Hamdalima kọ́dí hamani sharrol ama wa waqani. Wa man kafa wa kafani wa man kala wa kalani. Wa man kafa wa kafani wa man kala wa kalani. Sallal badi'ul mannanu ala nabiyil ummani. Sallal badi'ul mannanu ومن إليه مآبي ومن عليه تكلاني. ومن إليه مآبي ومن عليه تكلاني. له المدى في المزايا وصيت صيت طناني. له المدى في المزايا وصيت صيت طناني. وفي لساني مديح لكنني طمطماني. وفي لساني مديح lákìní tọ́mtọ́mọ́ni. adúgbẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó jẹ́ kí á bẹ̀rẹ̀ tafsir tí a sì bá dé ibi kan lẹ́nu. Ọlọ́run kí ó mọ́ṣẹ́ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀. A fi àsìkò yìí kí àkọ́kọ́ a ṣàlàyé fún wa wípé fúnfún
obìnrin tí ó bá fún ọmọ lọ́mú nígbà tó ọmọ wà ní kékeré, ìdájọ́ ìyá náà ni obìnrin yẹn máa wà fún ọmọ kódà kó ṣe pé òun kọ́ ló bí. lápèjúwe ń sìn obìnrin kan gbà tó bímọ fún dìkan àbí dèmí bóyá kò sọ omi nínú ọmọ ẹ̀ àbí fún dèmí ẹnìkan tán wá jọ ń gbé wọ́n ṣe fámìlì o olóhà fọmọ lọ́mú tó ti wá báyìí òun ló fọmọ yẹn lọ́mú àbí ìyá yẹn tiẹ̀ sick láwọn àsìkò. ìdájọ́ ìyá náà lobìnrin yẹn ó jẹ́ fún ọmọ yẹn nínú ṣẹ̀ríà Islam, ṣùgbọ́n yẹn kọ́ ni pé òun nìyá ẹ̀ o, ẹni tó bí gangan ni kíni o, òun nìyá rẹ̀, torí pé Ọlọ́hun bá ní in ummahatuhum illa Allahi walatinahum, dẹ̀lílù ẹni ọlọ́ni àwọn ìyá wọn làwọn tó bí wọn gangan tó ti wá báyìí. ṣùgbọ́n ẹni tó fún lọ́mú yẹn ó wà ní ìdájọ́ ìyá, nítorí pé kí ni ọmọ tóbìnrin tó fún lọ́mú yẹn bá bí tọ́pọ̀kùnrin lọ́mọ yẹn kò lè fẹ́, tó ti wá báyìí kò lè fẹ́ ọmọ tí ẹni yẹn bá bí, nítorí pé ọmọ ìyá rẹ̀ náà ní níbi ìmọ̀mú, ṣùgbọ́n kì í ṣe pòun gangan ni ìyẹ́ ẹ̀, kó ṣe dáadáa sí ìyá tó bí ìyá rẹ̀, ẹni tó lọ náà ni òníyá ẹ̀. bákan náà wọ́n ní pákò, tá a bá ń gbààwẹ̀ ìyẹn ti clear, a lè lo pákò. brush, a lè lo brush, ṣùgbọ́n wọn ò ní kọ́ má lo brush, ṣùgbọ́n tí nǹkan kan bá ṣe ta ṣeré ṣe ẹ lọ́nà ọ̀fun tó o sì gbé mi tó lọ àwọ̀ rẹ̀ já o. ṣùgbọ́n tí èèyàn bá mọ bí èèyàn ṣe lè fi brush yọ ẹnu èèyàn tó fi fọ ẹnu ẹ tí ò sì ní gbé mi, ẹlòmíràn àwọn ọmọdé pé kò sí báyìí fẹ́ ṣe òórùn kíní yẹn yóò papọ̀ mọ́ tọ́, téèyàn bá gbé tọ́ mi èèyàn máa fi ilé ẹ̀ lọ́nà ọ̀fun, ọlọ́run èé lè mọ́ wa tó bá wọn tó ti yé. àwọn nǹkan kan téèyàn bá lè mórí bọ́ ń bẹ̀ wọ́n ti ṣàmójúkúrò fún wa, kì í ṣe wípé kíní close up òṣèròròròdó ó gbé mi, kì í ṣe òun ni. ṣùgbọ́n ọ̀fọ̀ ọ̀nù tán ọyọ gbogbo ẹnu ó fomi yọ ẹnu dáadáa, ṣùgbọ́n ó tún padà ń gbóòórùn, ìyẹn ò kò nítumọ̀, tó ti ìyẹn ò nítumọ̀, so bí yẹn ṣe jẹ́ nìyẹn. ẹni tó yẹ pé kèfèrí ni àṣìjà ládùúgbò nígbà tó fa ayé lẹ̀, wọ́n wá náà fẹ́ gbókù ẹ̀ lọ síbì kan ká dáwó bí wọ́n ṣe sin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, á bá wọn sí náà, bẹ́ẹ̀ náà bá kúkú ládùúgbò à ní máa wòran àbí òórùn rẹ̀ ò ní jẹ́ gbádùn. ṣe rí iyì tó ga jù, iyì kan subhanallah ọlọ́run ṣe fáwọn mùsùlùmí. bàbá kan kú, mùsùlùmí làwọn ń pè, nígbà wá débẹ̀ àwọn àníbò náà ẹwà kìí kírun o, kìí kírun, kódà gan ó ti fi Islam múlẹ̀, gbogbo àwọn yẹn sáà ń jẹ́rìí sí bẹ́ẹ̀ gan nítọ̀ tó bá rí bẹ́ẹ̀ ń gbà náà, bó wà ní wọ́n ti fẹ́ ṣe ń sìn, wọ́n wà ní ọ̀dà ní tí wọ́n ṣe náà ni wípé kán wẹ̀ nìkan wíwẹ̀ nígbà tí ẹ bá jẹ́ mùsùlùmí kò sí wíwẹ̀ ò lè wẹ̀ ẹwé sọmọ lójú náà wọ́n kẹ̀wé sọmọ lójú bí wọ́n sọ sínú kòtò mọ́ná subhanallah. àṣẹ yìí ni àwọn wo ni ó wẹ̀, wọ́n ti wẹ̀, wọ́n wẹ̀ lọ́wọ́, àwọn wo ni ó fasọ sí, àwọn ti lọ máa sọ wá fasọ sí lára, kìíní kankan gbé sínú àwọn wo tó kò sí o. àwa mùsùlùmí la sì ní, bí mùsùlùmí wulẹ̀ kọ́ yẹpẹrẹ tó wọn ò ṣe fún, bí kèfèrí sí wulẹ̀ kọ́ jẹ́ èèyàn ńlá tó kọ́dà kọ́ jẹ́ president Amẹ́ríkà wọn ò ní ṣe fún. so gbogbo èyí ò ní Islam ní amọ̀ṣe, ṣùgbọ́n pé ẹ̀fẹ́ dáwó kásá lọ rì mọ́lẹ̀ kókó àdá kọ́dà àlè ṣe ẹ̀fẹ́ gbẹ́lẹ̀ ní àbáyé gbẹ tó ti kásá fi kéèyàn fi mú tiẹ̀ kúrò ńlẹ̀, ìyẹn ò ń ṣe Islamic right kọ́ la fún, human right lè yún ẹ̀tọ́ ọmọnìyàn, so ti yẹ kọ́ mọ́ bá dóorùn palẹ̀ òun lè yí tẹ́ ṣe fún yẹn. so bọ̀dùfà ti pẹ́ ẹ̀dẹ̀jọ́ wà ládùúgbò lágbájá kò fẹ́ràn lágbájá ni kọ́dà ikú rẹ̀ yẹn dùn mọ́ nínú ni òjò dáwó ẹgbà owó tẹ̀ ń dá tèmi náà lélẹ̀, so ti ẹ̀tọ́ ọmọnìyàn nìyẹn, kì í ṣe ẹ̀tọ́ Islam òun lẹ̀ fún, so bí yẹn ṣe jẹ́ nu. àwọn kọrin yó kò sí èméjì lórí pé oúnjẹ kérésì ẹran kérésì ó ti clear, tó ti yé. ọ̀dọ̀ àwọn ọ̀rọ̀ kan padà ń wá táwọn àfáà kan sọ pé kò sí nǹkan tó burú ń bẹ̀, in tó fi wá lọ́kàn balẹ̀ ṣe rí ìdájọ́ ṣẹ̀ríà, àmọ́ ń kìlọ̀ fún àwọn èèyàn tó máa ń mú ìdájọ́ wá, téèyàn bá give fatwa èèyàn consider tó pọ̀ tó rọ kiri ká ìdájọ́ tó fẹ́ mú wá. tẹ́ bá fẹ́ lómi ìgbé kò sí nǹkan tó burú, ó lè bá wọn jó oúnjẹ kérésì, má jẹ́ ọyọ́ ọ̀lẹ́nu yóò tẹ̀lé wọn lọ church lọ́la, yóò tẹ̀lé wa tó bá yẹ kò sí tó burú kájọ máa jẹun, ẹ̀hún náà kí lòun ṣe ní ọjọ́ àìsùn kó náà tẹ̀lé wọn lọ,
káwọn lọ jọjọ lọ ṣe. Ìbéèrè yẹn nìkan ti bí mí léèrè, ọmọ kan ní pé ǹjọ́ lẹ́tọ̀ọ́ níjọ́ children day kọ́mọ mùsùlùmí lọ chọ́ọ̀chì. Mo ní children day ó sì lè lọ chọ́ọ̀chì, kí ló bá dé? Nítorí wípé ní school àwọn wọ́n ní gbogbo ọmọ pé kì í ṣe pé torí ọ̀rọ̀ ẹ̀sìn o, children day wọ́n á lọ ṣe ní church pé wọ́n lọ ṣe pé àwọn parent àwọn náà òun dẹ̀ sọ nílé bàbá náà ní pé ṣèbí children day ni kì í ṣe religious. Mo ní ṣe lọ ṣe mọ́tàsí ṣe sínú hall school yín, àwọn ọmọ tí wọ́n ń ṣe ṣùgbọ́n ẹlòmíì lè gbẹ́ just ṣé ìgbà tí èsì pé ìṣèbújọ́ kan náà ni. So má bá wọn jẹ oúnjẹ wọn yẹn o, kódà kó ti pa àfáà ni wọ́n ní kó wá bá wọn pẹran yẹn wà mọ́ uhilla li ghayrillah, torí pé ẹdún kérésì ẹbọ ni ó kílẹ̀ sáwọn náà, ẹbọ ló bí ìpìlẹ̀ nǹkan yẹn tó ti yé. Arínú àwọn èèyàn wọn gan tí wọ́n ṣe tó ti yé. Tẹ́nìkan bá wá sọ wípé tọ̀ ó dáa, ebi wá pa òun ó ti bóódì ẹ̀bí òun ti bẹ́ẹ̀ bọ́, òun kàn wọlé wọn gbóúnjẹ òun bá jẹ́ nítorí sóhun òdì kèfèrí àná òdì kèfèrí. Ṣùgbọ́n àní encourage ẹ, torí pé tẹ́ bá encourage àwọn èèyàn lọ máa béèrè oúnjẹ yẹn lé wọn pé ẹ dákun ẹ fún mi lóúnjẹ tèmi o, àwọn èèyàn bá dé ọ̀rọ̀ òòyà àwọn èèyàn wa débẹ̀. Bákan náà ẹni tó ṣe wípé bóyá ibi tó ti máa ń ra nǹkan wọ́n máa ń fáwọn èèyàn ní gift, ibòmíì ń bẹ pé gbogbo ọdọọdún wọ́n máa ń fáwọn èèyàn ní gift tí yẹn bá ra nǹkan. Ó lè jẹ́ pé àsìkò kérésì pé ẹgbà gift yìí á fún yín o, bí èèyàn bá wish èèyàn lè gbà. Ṣùgbọ́n bòmíì ń bẹ kò lẹ́tọ̀ọ́ kéèyàn ó gbà torí pé wọ́n fi sọ̀rọ̀ síyàn. Ó lẹ́ sọ bí ó ṣe kíní yìí o, ó lẹ́ gbà yìí o. Ọ̀kan náà àwọn ọmọ ìyá wa kẹrù ẹ̀ ti ṣẹlẹ̀ sí rí lọ́fíìsì yìí máa sọ pé ẹ má jẹ haram, ẹ má jẹ haram. Òun ò lo ọkọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì ń lo ọkọ̀ torí pé òun ò jẹ haram jẹ. Ọ́fíìsì wọn wá nìyí, téèyàn bá ti dẹnu géètì síbi tí bíúdì gangan wà jìnnà, yóò yẹn wọ́n máa ń dúró bẹ̀ tán bá rí àwọn colleagues náà tán ń gbé mọ́tò bọ̀ wọ́n jọ yẹn ó gbọ́n wọn. Ọba àdìjọ́ kan ọ̀kan náà àwọn junior rẹ̀ ọba ń gbọ́kọ̀ bọ̀ ọba jọ yẹn àwọn ni ọ̀gá wọlé gbàtán rìn síwájú ó ní ọ̀gá ọkọ̀ ẹ̀mọ́gbàrá òun náà lẹ́yìn náà gbádùn ẹ̀yìn ní ìsinyìí o ọlọ́run sì ní sọ mí kalẹ̀ níbi tó dé wọn eré ni mò ń sọ ní lálàlà sọ òun kalẹ̀ òun ò fẹsẹ̀ rìn òun ò yọ̀rọ̀ òun padà àníṣe ẹ má gba haram òun tó tún sọ òun kalẹ̀ níbi tó dé wọn eré mọ̀ ń bá yín sí ọ̀gá kì í ṣe eré yín tó sọ omi ni ẹ̀ sọ òun kalẹ̀ sọ ẹlòmíì ń bẹ tó pé ẹ̀bùn tó fẹ́ fún ọ fẹ́ fi tì ọ síwájú ni tí ó fi sọ̀rọ̀ tẹ́yà bá ti kẹ́fin bẹ́ẹ̀ kéèyàn má gbà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé mọ̀jálù wípé mò ń rajà níbì kan wọ́n kàn fún ọ pé èèyàn lè gbà ṣùgbọ́n tọ́rọ̀ bá fẹ́ wáyé lérí ẹ̀ tí èèyàn mọ̀ pé personality èèyàn àwọn èèyàn kan ń bẹ wọn ò gbúdọ̀ gbárù nǹkan báyẹn torí pé wọ́n padà lo nǹkan yẹn against wọn náà so gbogbo àwọn nǹkan yẹn ń pè ní aliwara'u nínú sharia Islam èèyàn gbúdọ̀ ní wara'u èèyàn ó lásàjẹ kódà nǹkan mi ìtọ́ gan èèyàn ò léyìn ò nídìí ẹ̀ láàfin máa ń sọ wípé àfa olówó kan gbé nǹkan kan kì í ṣe gbogbo nǹkan làfà kì í ṣe gbogbo olówó làfà lè gba nǹkan lọ́wọ́ ẹ̀ kódà ẹlòmí ó nídìí nǹkan yóò nìkan gbà ó ní ọlọ́wọ́ san ẹlẹ́sàn á nídìí àfa àtọ́jáde láyé ọlọ́wọ́ bá foríjì Albani ní Zaria ó ń ṣe wáàsí níjọ́ kan ẹnìkan ọ̀kan náà àwọn olóṣèlú kan bá dìde pé òun fẹ́ rán ní Maka lọ́dún yìí òní wọ́n ló dá nígbà tí ń bọ̀rọ̀ ẹni ẹ sáà ń tẹnu ní ọ̀dà ṣé Maka ọ wá wo bàbá arúgbó kan tó ṣe pé òun bóyá ló dé kórí onítọ̀ ṣe rí Maka ẹ̀ràn bàbá yìí òun tẹ̀ ń wò yìí òun ti lọ bóun tún fẹ́ lọ òun lówó tó ń lè fi lọ ẹ̀ràn bàbá yẹn ọ wá ní àánú wípé ẹ̀yin là á fẹ́ rán bínú ṣe bí àfààyàn pé kí ló mìn ṣe bí ládàá rẹ fẹ́ gbà tó o bá rán bàbá náà kódà ládàá rẹ tún lè pọ̀ jújú tó ń lọ tẹ́kọ̀ bàbá yẹn kò lè rówó Maka kì í ṣe pé ṣùgbọ́n òun lówó tó ń lè fi lọ fúnra òun bó ṣe wá change lecture tí ń ṣe nìyẹn lọ́wọ́ bọ́ sórí ọ̀rọ̀ wọn ó ní ó fẹ́ fi campaign ni yóò bá rẹ pé òun rán lágbájá ní Maka òun rán tó wáyé pé nígbà tó jẹ́ pé kì í ṣe torí ìtọ́ Ọlọ́run ní òjì ó lè rán bàbá òun ó ń tó pé tó bá rán bàbá ilé personality rẹ̀ kò sẹ́ni tó mọ̀ kò ṣe campaign ó ní bẹ́ẹ̀ sì ni ìyẹn ló yẹ kó ṣe kó lè gbà ládàá so wọ́rọ́hùn nìyẹn kì í ṣe pé Maka náà wù ṣùgbọ́n ó pé òun ọ̀fẹ́ so ẹni tó bá jẹ́ ni tí wọ́n ń wò ó gbọ́dọ̀ láṣàjẹ́ kì í ṣe gbogbo nǹkan náà ni ó gbọ́dọ̀ máa gbà kọ́lọ́n kí kó ṣàánú wa nítorí àsìkò a sì fẹ́ kí àwọn Alhaji Yusuf kan bá a sọ̀rọ̀ kódà bó ṣe ìṣẹ́jú 5 kan bá a sọ̀rọ̀ ká tó kásẹ̀ tafsir lẹ́nìí
wọ́n ní tí ẹnìkan bá fi toothpaste àti brush fọ ẹnu lẹ́yìn ìrun àárọ̀ lẹ́yìn alifájàrí ṣé ènìyàn láwẹ̀? bẹ́ẹ̀ ni ó fi fọ́ kálífájàrí tó yọ àbí lẹ́yìn ìgbà tí alifájàrí bá yọ tán kò sí problem bẹ́ẹ̀ ó láwẹ̀. wọ́n nínú Yorùbá ni pé kí wọ́n ní Kẹ́hìndé ni ẹ̀gbọ́n nítorí pé òun ni ó kọ́ táyé kí ó wá wo ilé ayé wò bọ́ yóò dáa. Kí ni Islam sọ nípa sọ́lọ̀ ń lọ́sọ̀ yìí ọ̀rọ̀ ń dàbí àwọn ọmọdé. àwọn ìwé kan ń bẹ tó ṣe wípé picture book báyìí ni táwọn ọmọ kéékèèké bíi pre-1 KG1 àwọn play group class gangan tẹ́ bá gbé síwájú àwọn ọmọ yẹn ẹ̀rí wọ́n mọ̀ sọ gbogbo ẹ̀gẹ́ eléyìí nígbà tó wá ń lọ kọ́ sọ ìkankan o wọ́n mọ̀ fọ́ọ̀mù kí ni nígbà tó eléyìí wá lọ wọn ò kọ́ àwọn kábẹ́ o so ìyẹn ó ní tán wọ́n máa ń pè ní world of fantasy nínú education world of fantasy alamul wahmi ó ní eré bí ẹgbẹ́ ìwọ lọ́kọ èmi ni ìyàwó ọlọ́pàá ti fẹ́ mú mi ọlọ́pàá náà sọ pé ọmọ tí ọba ti yé ń gbèsè àti kékeré lẹ́tì mọ̀ nígbà tí ń ṣeré yẹpẹ̀ ọlọ́pàá wa mú àbí ọjẹ nìkan ní gbèsè ẹni fún mi lówó mi wá lọ́la màá fún ọ èwo ni wọ́n lọ ṣe bí òkúta náà ni ó fi ṣòwò kó fún náà báwọn ṣùgbọ́n wá lọ́la ẹ̀ ń gbèsè lẹ́yọ àti kékeré lẹ́tì mọ̀ ibi eré yẹn nínú education psychology náà ń pè ní alamul wahami world of fantasy òní sẹ́rí gbogbo èèyàn kìnnìkan lọ́kọ́kọ́ wá ya ayé wò ewu èèyàn kò bórajà ní sọ́lọ̀ ń lọ sọ sádẹ́bì lọ sọ kò sọ̀rọ̀ kankan bí èèyàn kọ́lọ̀ kí ó sànù wa inshallah á pè àwọn Alhaji Yusuf wọ́n jẹ́ chief lecturer academy kí wọ́n bá wa sọ̀rọ̀ taqabbal bi. Wa alaikum assalam.